torí tí máa fa ìníjọ sí ń gbà mí elédè tí ọjọ́ra wọn a lè má jọ sí bẹ́ẹ̀ sí ọba jọra wọn a lè má jọ sí bí ọba jọra wọn a lè má jọ sí bírò ní ọba jọra wọn a lè má jọ sí gbogbo tí fa ìjọ sínú sẹ́yìn gbogbo tí wọ́n fa ìjọ sí yìí ọwọ́ ṣẹlẹ̀ ànábì wájú ó yẹ nígbà tó ń túbọ̀ ti ṣẹlẹ̀ yìí o tó máa ṣe náà ni o àwọn kí ló ṣẹlẹ̀ nígbà tí ànábì gbéra tó kú òní maka tí ọmọ bàbá Mádínà bẹ́ẹ̀ bá rántí nínú àwọn tó tẹ̀lé wa ìlànà àbáṣí bẹ́ẹ̀ alábáṣà bìlá nínú àwọn tó tẹ̀lé wa Suhaibu Rumi bẹ́ẹ̀ ọmọ ìyá Suhaibu Rumi nínú àwọn tó wá bá Mádínà Salman Farisi wa bẹ́ẹ̀ ọmọ Farisi náà Salman Farisi nígbà wá dé Mádínà tán ẹ̀ẹ́dì kan mẹ́ta ni wọ́n dákọ̀ wọ́n ṣe ànábì èdè wọn jọra wọn nígbà wá dé Mádínà tán wọ́n wá bá Yahudi pàdé Mádínà wọ́n jọ wọ́n gbé Mádínà àwọn ará Farisi ará Rumu ará Afirika ará Yahudi Mádínà nígbà tí wọ́n pàdé Mádínà kí lànà bí ṣe wọ́n jọ dògbò wọ́n sì gbófin jáde òfin wọn gbé jáde òfin tí wọ́n gbé jáde wọ́n ń pè ní sọ yífàtú al-Madina ìtumọ̀ ẹni pé ìwé òfin tájọ máa fi gbé Mádínà àwọn tí ọ̀jọ̀ra wọn lédè tí ọ̀jọ̀ra wọn níwá kọ́dà Yahudi àti mùsùlùmí wọn ọ̀jọ̀ra wọn lẹ́sìn tẹ́ bá wọ́n lọ́wọ́ náà báńkì òfin yẹn tẹ́ bá wọ́n tánà ní wíwẹ̀ nínú òfin yẹn ni pé lil Yahudi dinuhum Yahudi ọmọ sẹ̀tẹ̀ wal muslimina dinuhum mùsùlùmí ọmọ sẹ̀tẹ̀ tiwọn náà illa man zalama wa athim àfẹ́jẹ́ bá sàbòsí lábàjá ẹni bá sẹ̀ lábàjá nínú tí wọ́n ṣe lófin tọ́nà lọ́hùn wọ́n sọ pé gbogbo ẹnikẹ́ni o tájọ fọwọ́ sí wéyí o gbogbo bá fẹ́ jà àdìjà rẹ̀ ni o tí a bá sàbòsí fún àgbà lẹ́ni o gbogbo ọmọ jà wọn náà yóò bí jà wa o bí a bá sàbòsí fún wọn náà yóò gbà wá lẹ́ni sẹ́yìn pé wọ́n ti gbẹ́sì sí ẹgbẹ́ kan wọ́n wá ń ṣètò bí wọ́n ti ní ẹ̀dá kò jẹ̀mọ́ nígbà tá nàbí wá sí eléyìí tí wọ́n wá ní dandandandan àwọn kristian àdúgbò rẹ̀ ọmọ nà wọ́n ètò àlàáfíà lànà ìṣe sílùú yìí bó o láti irú eléyìí inú tíra wa tí mùsùlùmí wà ládùúgbò kan tára àdúgbò wà ní àlàáfíà mọ́ pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí ká tó wá pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ wo ọ̀rọ̀ kásẹ̀ lẹ́jọ́ kan tẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n fẹ́ mú eléyìí wa tẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n kọ́ òní tuma ẹni tí ó bá ti ṣẹbọ láàrin wa tẹ́ẹ̀ni ẹ̀sìn rẹ̀ tí ó lẹ́bọnú láàrin wa ọmọ yàrá máa jẹ́ o àbí mùsùlùmí tó bá dẹbọ mẹ́rin láàrin kẹsàrà wa o gbogbo àwọn tẹ́ bá dí táwọn bá di kílíà tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n bá di kílíà wọn pé wọ́n ẹgbẹ́ ṣe mùsùlùmí ìtumọ̀ ẹni pé ẹbọ wà nínú sẹ́ẹ̀ni gbogbo ẹni tí ó bá dẹbọ lẹ́nu mùsùlùmí ó kọ́ tó bá jẹ́ ọjọ́ àjọmọ̀ sí ni. ìdàgbàsókè ìbọn ti já o táwọn bá gbàdúrà ẹ̀fọ́rí wọn nìyẹn ìdàgbàsókè ìbí lè wá ṣùgbọ́n kò yà mí lẹ́nu ìkànnì wọn sọ àjọjókòó báyìí ni ó náà òun ṣògbómọ̀ṣọ́ wípé sọ kí n fòun sílẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ orú nǹkan tí ọkùnrin yìí sọ wípé ẹ fẹ́ ìdàgbàsókè àwọn ọba àwọn ọlọ́ba tí ọba kan bá wà tó bá lóun ò bọ ẹ ṣe ń kọ́ kí la fẹ́ ṣe ó sọ fún èmi Ṣọ̀ún wípé òun ò ń ṣọmọ Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ jókòó sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé ó ń wá progress nínú yìí kó lè wà ìgbà tó lóun ò ṣọgbómọ̀ṣọ́ so tó bá fẹ́ gbé nǹkan wá sílùú á dákẹ́ síbẹ̀ á wò pé òun ò ṣe àìṣọmọ Ògbómọ̀ṣọ́ kí ló ń fẹ́ dá sí fún kò ní so gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ó yé mi ṣùgbọ́n àwọn ọba kan wà tí wọn ò gbà fún Ṣọ̀ún ẹ jẹ́ sọ kankan fún yìí o nǹkan tí ò bá ní orí àǹjọ̀nú ni nǹkan tó bá lórí méjì àǹjọ̀nú náà ni Ṣọ̀ún ló lórí gbogbo ọba Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ òun là ń sọ lórí fídíò yìí o Ṣọ̀ún ní òun lọ́ba Ògbómọ̀ṣọ́. ẹsẹ̀ kábíyèsí fún Ṣọ̀ún. gbogbo ilé ìtàn sọ ibi tó láti jẹ́ Ògbómọ̀ṣọ́ náà gbogbo ilé ìtàn sọ yìí à ń kọ́kúlé là ń sọ pé fọṣẹ kí ló wà nùkú wọ́n ṣe ń kú ni ẹ gbàgbé ẹ̀ òótọ́ ni mo sọ Ṣọ̀ún òun ni number one l'Ógbómọ̀ṣọ́ everybody já o táwọn bá gbàdúrà ẹ̀fọ́rí wọn nìyẹn ìdàgbàsókè ìbí lè wá ṣùgbọ́n kò yà mí lẹ́nu ìkànnì wọn sọ àjọjókòó báyìí ni ó náà òun ṣògbómọ̀ṣọ́ wípé sọ kí n fòun sílẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ orú nǹkan tí ọkùnrin yìí sọ wípé ẹ fẹ́ ìdàgbàsókè àwọn ọba àwọn ọlọ́ba tí ọba kan bá wà tó bá lóun ò bọ ẹ ṣe ń kọ́ kí la fẹ́ ṣe ó sọ fún èmi Ṣọ̀ún wípé òun ò ń ṣọmọ Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ jókòó sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé ó ń wá progress nínú yìí kó lè wà ìgbà tó lóun ò ṣògbómọ̀ṣọ́ so tó bá fẹ́ gbé nǹkan wá sílùú á dákẹ́ síbẹ̀ á wò pé òun ò ṣe àìṣọmọ Ògbómọ̀ṣọ́ kí ló ń fẹ́ dá sí fún kò ní so gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ó yé mi ṣùgbọ́n àwọn ọba kan wà tí wọn ò kà fún Ṣọ̀ún ẹ jẹ́ sọ kankan fún yìí o nǹkan tí ò bá ní orí àǹjọ̀nú ni nǹkan tó bá lórí méjì àǹjọ̀nú náà ni Ṣọ̀ún ló lórí gbogbo ọba Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni. èyí tí mo bá wọlé láàárọ̀ yìí ṣe rí mufti ìlú Ìwó yóò padà tẹ bámbám tí ó tẹ tí ó fàtẹ tẹ́ẹ̀dì ẹ̀dì ọ̀rọ̀ mi ẹ̀rù di ọ̀rọ̀ mi mọ́wọ́ sí báyìí títẹ̀ rẹ̀ súnmọ́lé báyìí yóò padà tẹ pátápátá ṣe rí gbogbo ìgbésẹ̀ tó ń gbé ó ti wá fojú hàn gidigidi báyìí ọ̀tá ilẹ̀ Yorùbá pọ́nbélé bàbá yìí kódà mi ní tàn yín ọ̀tá ẹ̀sìn Islam pátápátá ni mufti ìlú Ìwó mi tún wá ní tàn yín ọ̀tá ìlú Ìwó gangan ni mufti ìlú Ìwó yìí Ọlọ́run mọ wọn síbẹ̀ bìbà ni ẹyọ kọ̀ọ̀kan mọ̀ dí pẹ̀lú wọn ni pẹ̀lú ògùntàn náà wà tí wọn ò bá ronú kí wọn pàwàdà torí pé tẹ bá wò dáadáa ẹ rí i pé kìí sọ nìkan nílùú o àsìkò tá a dé yìí ṣe òtítọ́ òdodo ti wá fojú hàn gidigidi ìwà wọn gangan ti wá fojú hàn ọba Olúwo tìlú Ìwó ọba Brazil di gẹrẹwu àjẹlẹpẹ yẹn lọba àlepẹ lọba lẹ Yorùbá rárá ẹ rí i pé ó ti fojú hàn báyìí ṣe yìí dẹ mufti ìlú Ìwó gangan ẹ rí i pé òǹga ti fojú hàn ọ̀tá ilẹ̀ Yorùbá pọ́nbélé ni bàbá Wàsíìrì
tó tún jágbàlagbà tó yẹ pé ó yẹ kí bàbá yìí tó máa kọ̀ǹtró wọn kó máa darí wọn síbi tó da irú ìrónìborùn ìkan ògbé kan ni wọ́n bí òwú jàǹgó bá kan gbogbo wọn ẹ tún wá rọmọ wọn tó tún wà lÓgbómọ̀ṣọ́ náà the same thing náà ni ṣe rí ẹni Ọlọ́run bá ti gbé lékè ẹ jẹ́ ká gbà ẹni tọ́lọ́run bá ti kẹ́ tó ṣàánú fún tó fi jẹ aṣíwájú ẹ jẹ́ ká gbà fún un dẹ́ńtà bá wò láàrin àwọn àfáàhùn tó ń lọ gbogbo àwọn àfáà náà láṣíwájú wàláhì tàláhì sọ́bìlá ìlàsíláìláìláwà gbogbo àwọn àfáà lọ́lọ́run gbé síwájú ilẹ̀ láyé wa ẹ wo mufti ìlú Ìwó tó wà yẹn ń sin báyìí ó ń kírun mọ́ṣáláṣí jímọ̀ kan ó ń kírun ní mọ́ṣáláṣí jímọ̀ kan tó jẹ́ lèmọ́mú àgbà ń bẹ̀ bí lèmọ́mú mọ́ṣáláṣí rátìbí sì ni níbẹ̀ yẹn ń kírun mọ́ṣáláṣí kan ń bẹ̀ bóyá òun ló ní bóyá òun kọ́ ló ní ó sàn kírun mọ́ṣáláṣí kan ó láwọn jàmáà lẹ́yìn ṣé ọmọ ẹ̀yìn láwàá pè ní àbáṣíwájú aṣíwájú ni dẹ́ńtà bá wo lèmọ́mú ọjà gbóná ẹ̀rípò náà kírun bì kan ṣé ọmọ ẹ̀yìn lápò náà àbáṣíwájú aṣíwájú là á pè ṣùgbọ́n tá a bá wá wò dáadáa ẹgbẹ́ aṣíwájú wọn wò pẹ̀lú àbáwàsírì ẹgbẹ́ aṣíwájú wọn ẹ̀rí pé aṣíwájú wọn dí gẹrẹwùlà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jù bẹ́ẹ̀ lọ oníyàwó mẹ́ta gan the same ni ẹ̀rí pé gbogbo àwọn ilé tí mò ń darúkọ ya jí gini gan the same gbogbo wọn ìkan ògbé kan ni wọ́n bí òwú jàǹgó nítorí wípé ibi tọ́rọ̀ bá fì sí ibi tọ́rọ̀ lọ kò sí tí à ń pè lẹ́sìn Islam bẹ́ẹ̀ ni a ti ń ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣe ń gbé lẹ́yìn gbogbo ìgbà ni wípé òtítọ́ òdodo ni ló gbẹ́sìn Islam dúró òtítọ́ àti òdodo olẹ́dẹ̀ fi ń ròyìn ànábì wípé kò sí ní tẹ́ fi gba ti ànábì ju wípé ìwà tọ́lọ̀ tún fún tó fi kún ẹ̀sìn pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò míì wà tẹ́ pé ọba pé togun ni wọ́n dúró standby ni o tí wọ́n jọ ní wọ́n dúró tá pẹ̀lú ara wọn ṣùgbọ́n ìwà tá ànábì fi àfikún tẹ́ ìkẹ́pẹ́ yẹn àfa náà lè ń ròyìn fún wa èmi kú máa sọ fún yín irùngbọ̀n tẹ́ ń wòye mi ò kí ń sàfà bí o ń sàfà mùsùlùmí o kódà mi ò kéwù mi ò kí ń sọmọ kéwù ẹwà nìyẹn sì báyìí bọ́ọ̀lù jọ́sìn fọlọ́run ni mí mùsùlùmí òdodo ni mí àdèlè lajú kalẹ̀ báyìí gbogbo tí ń bá ń lọ kò ní wùwá káàrin wọn dàrú àwọn àfà àwọn ìmáàmù yìí kò ní wùwá káàrin tí wọ́n dàrú kò ní wùwá kẹ́sìn Islam wọn dàrú nítorí wípé níbi ìfẹnukò kẹnu ó kò kọjọ́ kan ní ẹ̀sìn Islam fi lè lọ síwájú kódà kẹ́sìn Islam nìkan nínú yàrá èèyàn nínú ilé èèyàn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ àfi kí ẹnu ó kò ní gbogbo nǹkan fi lè lọ déédéé ló fi lè kún régé tẹnu ọba kò ẹnìkan ń gbé sókè ẹnìkan ń fà wálẹ̀ ẹnìkan fẹ́ gbèrú ẹnìkan dànù ọ̀nà wo la fẹ́ rìn tọmọ Yorùbá tàbí fẹ́ ní lọ síwájú ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé ẹ̀rí pa wuyewuye tó ń lọ lẹ́nujọ́ mẹ́ta yìí nípa ọ̀rọ̀ Lèmọ́mù Ọjà Ògbómọ̀ṣọ́ ẹ̀rí pé òun ló dá wàhálà alẹ̀ sígboro òun ló dá wàhálà alẹ̀ sí rẹ̀ lọ́rùn o toró ti yó ń kálukú báyìí sí àtàwọn tí ń gbógbómọ̀ṣọ́ àtàwọn tá à gbógbómọ̀ṣọ́ tá à ń gbẹ́yìn ìlú ta jìnnà síbẹ̀ yẹn gbogbo wa ló ti yé gedegbe wípé fèrú gbàbùkún ni padà sínú ilé lọ bá mọ̀lẹ́bí rẹ ṣe lè dìjà ẹ wàá rí i pé gbogbo àwọn tó wà lẹ́yìn Lèmọ́mù Ọjà Àgbòyè ẹ ní ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ wo ìsọ̀rọ̀ sí wọn ẹ wò wá sí wọn ẹ wò wá sí wọn ẹ wọ̀nà tí wọ́n ń gbà tẹ́ fi ń sọ̀pọ́tì Lèmọ́mù Ọjà Àgbòyè ẹ rí i pé ó ti wá hàn gedengbe tó ń kálukú wípé ọ̀tá ẹ̀sìn Islam pátápátá pọ́nbélé ní làwọn ẹni yìí ọ̀tá ilẹ̀ Yorùbá tó dájú sáká ní làwọn ẹni yìí kọ́dà ọ̀tá àlú tí wọ́n wà ilé nìkọ̀ọ̀kan àníyàwó mẹ́rin àbí wọ́n pè wọ́n lọ́mọ Ìbàdàn ní ọ̀tá Ìbàdàn ni mufti ìlú Ìwó ọ̀tá ìlú Ìwó ni bàbá Wàsíìrì ọ̀tá ìlú Ìwó ni dígẹrù ìlú Ìwó ti ń pèrè lọ́ba ọ̀tá ìlú Ìwó ni Lèmọ́mù Ọjà Àgbò ọ̀tá Ògbómọ̀ṣọ́ ni ìlú wo làwọn eléyìí wà tí àlàáfíà wà ń bẹ ìlú wo gangan ìní wọn wà tálàáfíà ń bẹ ń bẹ dẹ́nlẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ rí kó wọ́n ti pé pé wọ́n ti kó pìtìpìtì wọlé Yorùbá pìtìpìtì wọ́n ti kó sílẹ̀ Yorùbá Ọlọ́run kọ́ mọ́ sọ wa kọ́ dàbò rẹ̀ bò wá ní àwọn tí ń pààyàn lókè ọya tí ń da òkè ọya rúta ń gbàdúrà wípé kọ́lọ́run kọ́ bá wa dáwọ́ rẹ̀ dúró kọ́lọ́run má jẹ́ kó dé middle belt débi pé yóò débi gangan ó ti dé middle belt láì ní fọ̀rọ̀gùn ó ti wọlé Yorùbá ó ti wọ Kwara ó ti wọ̀fẹ́ lódò Ifẹ̀ ìlú bíi 22 wọn ló ti tún bẹ̀yẹn tí ò sí èdè rẹ̀ nìkankan tí ń gbé bẹ̀yẹn mọ́ ẹwà rí yẹn sí báyìí àwọn tí wàá hàn wá lè mọ̀ tí agbára ìjọba gan ọ̀ká tíjọba gan ò lè sọ nǹkan kan lórí wọn tá a wá ń gbọ́ wípé ara àwọn ìjọba wà ń bẹ̀ o ara àwọn ìjọba ò sí ń bẹ̀ o tá a ti rárí dájú rẹ̀ gan tí wàá ń ka oníkálukú lẹ́yà wípé àsọ lè rọrùn káwọn tí ń darí wa wọ́n sì tún kó àwọn èèyàn burúkú yìí sábẹ́
ibi àṣírí tí wọ́n ń tú nìyí o ìjọba Amẹ́ríkà gbéra ẹnìkan pásítọ̀ kan lórílẹ̀‐èdè yìí ní Middle Belt bí Plateau wọ́n sì pè é ní òun ṣe fídíò jáde pé wọ́n ti fẹ́ pa àwọn tá o àwọn tí wọ́n láwọn ń ja Boko Haram ja bandit ja gbogbo ẹ̀yìn wọ́n ti fẹ́ pa kìrìsìtẹ́nì tán àwọn sì gbé yẹ̀wò ọdúngbọ́n tí wọ́n fẹ́ fi káńsù ẹ̀sìn kìrìsìtẹ́nìtì lórílẹ̀‐èdè yìí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé kìrìsìtẹ́nì nìkan wọ́n ń pa ọjà tẹ́ni tọ̀hún tẹ̀ jáde bí wọ́n sì ní fi ránṣẹ́ sí ààrẹ Amẹ́ríkà ni ìyẹn rí ó gbéyẹ̀wò ó ṣàgbéyẹ̀wò lórí ẹgbẹ́ ẹ pa wọ́n tán ni ìjọba orílẹ̀-èdè yìí ẹ ṣe àkíyèsí tí ń ṣẹlẹ̀ ìyẹn orílẹ̀-èdè tá a wà yìí ẹ ṣàkíyèsí tí ń ṣẹlẹ̀ ẹ ṣàtúnṣe lórí rẹ̀ bí kì bá ṣe bẹ́ẹ̀ o àwọn yọjú sí wa káwọn á ràn wá lọ́wọ́ ṣéjà ń bẹ́ ń bi yẹn ẹ rí i pé làwọn èèyàn fi ń dìde yẹn kò yẹ ká Amẹ́ríkà wá kò yẹ kí wọ́n wá ó yẹ kí wọ́n wá àwọn kìrìsìtẹ́nì dìde pé kí wọ́n máa bọ̀ wá kódà àwa mùsùlùmí mi náà dìde pé kí wọ́n máa bọ̀ kó má pa wá tán ẹ wá wo tí wọ́n ń ṣẹlẹ̀ o ẹ rí i pé Sheikh Gumi tó jẹ́ bọ́nà ń pè ìbálátìlẹ́yìn ni bí agbẹnusọ fún wọn ni òun ní máa gbẹnusọ fáwọn ọ̀daràn tí ń pa wáyà ń Boko Haram bandit yìí ní gbẹnusọ fún wọn lọ́dọ̀ ìjọba yóò lọ ọ̀dọ̀ wọn wọ́n jọ ya fọ́tò yóò lọ ọ̀dọ̀ wọn yóò lọ gbowó fún wọn yóò lọ ọ̀dọ̀ wọn gbogbo tíjọba bá gbé fún wọn òun ni ó fi lé wọn lọ́wọ́ ẹwà nìyẹn sì òun ni ó wá gbẹnu wọn sọ ìjọba Amẹ́ríkà ń sọ̀rọ̀ yìí pé tí wọn bá wá nǹkan ṣe sí àwọn yọ sí wọn láti wá ràn wá lọ́wọ́ Gumi dìde ó ní wọn ò lè wá ó ní wọn ò lè wá o wọn ò lè wá rárá pé àwọn ọmọ ìyá àwọn ilà àwọn yẹn kọ́lá ní ìrírú ẹ̀ rí ṣé Yorùbá lè sọrú yẹn kọ́mọ́ jù sẹ́wọ̀n kọ́mọ́ gbé sí firing squad ṣé Ìgbò lè sọrú yẹn kọ́mọ́ gbé sẹ́wọ̀n ṣé èèyàn láti Middle Belt lè sọrú yẹn kọ́mọ́ kù sátìmọ́lé pátápátá ẹ wo àárín yẹn gbogbo àgbáyé ń dìde ń sìn wípé pípa tẹ̀ ń pa wá yìí tó bí ẹ ò bá lè ṣe nǹkan sí ẹ̀yin ìjọba orílẹ̀-èdè yìí àwọn ń bọ̀ wá láti wá ràn wá lọ́wọ́ kí ẹnìkan wá dìde tí ò sí nínú ìjọba kì í ṣe pé ààrẹ orílẹ̀-èdè ni kì í ṣe gbákejì orílẹ̀-èdè kì í ṣe senate leader kì í ṣe rep leader kò jẹ́ gọ́fúnà kò jẹ́ kánsílọ̀ kò jẹ́ kankan lórílẹ̀-èdè yìí àáfà wọn pè é ó wá ní ń pàṣẹ ní gbẹnu orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ wípé wọn ò gbọ́dọ̀ wá pé kí ààrẹ ó sọ fún wọn wípé tí wọn ò bá dá gbogbo nǹkan tí wọ́n sọ yẹn dúró àní bá wọn dòwò pọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu èèyàn ẹ wà níyẹn sìn ibo là ti ń ṣe ibo ló ti ń yoru ó wá fi ń yé wa wípé àwọn Christian ti ń sọ̀rọ̀ ẹ pé rọ wọ́n ń pa pé pósí òfìfo ni wọ́n ń ṣe sínú ilẹ̀ tí wọ́n ní pé wọ́n ń pààyàn wá tó di pé àwọn kìrìsìtẹ́nì tó gbé fídíò bí ẹ ti ń sin àwọn òkú jáde àwọn èèyàn tó wà ní pósí wọn wá ń sí wọn fi hàn gbogbo àgbáyé pé ṣé empty coffin lélẹ́yìí àbójú tiẹ̀ fọ́kò rí tó wá jẹ́ pé bíjọba àgbáyé ṣe ń dìde láti pé kí wọ́n ṣèrànlọ́ fún wa Sheikh Gumi yìí ò ní dòńdó pé wọn ò gbọ́dọ̀ wá pé ìjọba gbọ́dọ̀ bá wọn ní àjọsọpọ̀ ni ìjọba gbọ́dọ̀ fún wọn ní tí ń fẹ́ ni láyé lálá ṣe rí pé bíi tẹ́ ń bẹ́sì Islam yìí lọ́lọ́run kó ṣàánú wa ni o Ọlọ́run kó ṣàánú wa ni o ẹ̀yin lẹ́dẹ̀ tẹnumọ́ lẹ́ ń pariwo yẹ́sì àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni kò sí ẹ̀sìn kankan tó lálàáfíà tẹ́sìn Islam kò sí ẹ̀sìn kankan tí Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́rùn bí kì í bá ṣẹ̀sìn Islam nìkan kọ́dẹ̀ mọ sọ débi wípé tẹ bá bíyàn pé kí ni tẹ bá ṣe mọ yàn ẹ káàbọ̀ sàlámù àlékún tó dá yín lówó kí lórúkọ yín o tó ní àbùkù nìkan ni pé àkú oríire pé bí ẹsìn ẹ̀sìn Islam ẹ wo àárín yẹn sì báyìí pé ẹ fi ń yé gbogbo wa gbogbo àgbáyé wípé mùsùlùmí nìkan ìní wà lè jẹ́ náà àwọn yòókù ní wà lè jẹ́ náà ṣùgbọ́n ìwà tí ń ṣẹlẹ̀ yìí ní gbogbo àgbáyé pátápátá ká mú kó lórílẹ̀‐èdè yìí nìkan ẹ dákun ẹ̀sìn wo ní ń da àgbáyé rú báyìí orílẹ̀‐èdè tá a wà yìí gẹ́gẹ́ ẹ̀sìn wo ní ń dàrú ẹ̀sìn wo ní ń tún ṣe torí wípé ọ̀rọ̀ yìí gbà fúra ẹ̀ ń pẹ́sìn yìí lọ dáa jù pé kò sẹ́sìn tó dáa tó tẹ́ bá bíyàn sínú rẹ̀ lọ sóríire láyé àtàlìkí àmọ́ gẹ́gẹ́ bí sínú ẹ̀sìn Islam ṣé wà wá gbé ni tí ó wà lè jẹ́ náà báyìí àwọn èèyàn wọn ń pa ojoojúmọ́ yìí o ìlú wọn ń tú yìí àwọn èèyàn ni wọ́n ń gbé tí wọ́n ń gbọ́ owó ribiribi lọ́wọ́ wọn yìí o wọ́n sì tó ń kígbe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar gbogbo mọ́sẹ́ ibi tí wọ́n ń ṣe yìí Allahu náà wọ́n ń kígbe Allahu Akbar náà wọ́n ń kígbe gbogbo sẹ́ láàbí iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe yìí àwọn yìí gangan ẹ wá mọ ohun tí ń ṣẹlẹ̀ o àwọn yìí wá ní ọba Olúwo Òdìgẹrẹ Olúwo
àti mufti ìlú Ìwó àtàwọn kan ìyẹn ni ẹ gbé wálẹ̀ Yorùbá. wọ́n ní sultan wá sí Ìwó lọ́dọ̀ Olúwo. wọ́n ní Ṣèyíkì Gúnmi òun wá bàdàn bí wọ́n pèsè bí ìjókòó àpapọ̀ kan pẹ̀lú àwọn kan. Ibo là ń bá orílẹ̀-èdè yìí lọ gẹ́gẹ́ bó là ń bálẹ̀ Yorùbá lọ. Ibo là ń bẹ́sìn Islam àwọn èèyàn ń pa wá. Wọ́n ní bàbá yìí lọ Mẹ́kà gan Mẹ́kà rí jẹ́ tiẹ̀ pé kó padà kò gbọ́dọ̀ wá. ẹ wo èèyàn tó ti gba físà tó sanwó tó ṣe gbogbo ẹ̀ tó ṣe gbogbo screening tó sì dí ọ̀hún tí ó láǹdì wọn ní kó padà páwọn ọ̀fẹ́. ẹ wàá rí yẹn sí báyìí ní ìran Yorùbá tẹ́wọ́ gbà báyìí. ń làwọn dígẹrẹ ìlú Ìwó tẹ́wọ́ gbà ní mufti ìlú Ìwó tẹ́wọ́ gbà. tí mufti bá sì fi tẹ́wọ́ gbà gbogbo àwọn asọmọgbè tó wà lẹ́yìn náà wọ́n tẹ́wọ́ gbà. Ibo ni ẹ̀ ń bẹ́sìn Islam yìí lọ gangan. àwọn èèyàn ń pa wá wọ́n ń run wá. ẹ dẹ̀ wá rí wípé àwọn yìí gangan ẹ rí fojú wọn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fojú wọn hàn ni. bọ́ yìí sọ̀rọ̀ sí mufti ẹ rí i pé kìí ṣèmi nìkan gbogbo Yorùbá tó nílà ká ìtọ́lọ́gbọ́n ni ẹ ń fura sí bàbá yìí kó àwọn ọmọ tó ajẹ́ mùsùlùmí gan ń fura sí wípé kí là gbẹ́kẹ̀lé bàbá yìí. ẹ wo àwọn òbítíbitì àfà aláàánú àfà alálùbáríkà àfà olóore. àwọn àfà tó jẹ́ wípé wọ́n ń fẹ́ lọ síwájú fẹ́sìn Islam wọ́n sì ń rìnrìn bí àlàáfíà yóò ṣe jogun káàkiri gbogbo àgbáyé. ẹ wo ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n kójọ sójú kan. ẹ wá wọn bíi pétére tí wọ́n dá dúró lọ́tọ̀ yìí ẹ rí i pé àgbákò ni wọ́n àgbákò ńláńlá gbáà ni wọ́n. gbogbo ọ̀nà tẹ́sí Islam ó fi ṣubú lẹ̀ Yorùbá gbogbo ọ̀nà tí ẹgbẹ́ rọ́bítà tó ti wà tipẹ́ tó ti wà tipẹ́tipẹ́ tẹ́ ti fọ́ọ̀mù ẹ̀ tipẹ́tipẹ́ tẹ́ ń ṣe oríire bọ̀ káti ẹ̀ wá pé rọ́bítọ̀ ìjọ liga Imam Alvas yẹ pé káti ẹ̀ wá pé wọ́n ṣe àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan gbé àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kí lẹ̀ tọ́ àáfàá mufti láti ṣe. gbogbo tí ń sọ ti ni pé wọn ò kó gbogbo àwọn àáfàá yòókù mọ́ra. wọn ò kéèyàn máa sọ fún ẹgbẹ́ kan ẹgbẹ́ àwọn doctors àbẹ́gbẹ́ àwọn lawyers àbẹ́gbẹ́ association kẹrẹ́sàjà àwọn ẹgbẹ́ kan kí wọ́n máa sọ pé wọn ò kó àwọn yòókù mọ́ra sáwọn yòókù lọ́bẹ̀ wọn ò gbà wọ́n ni. ẹ̀yin lẹ́ fi ń yé wa káàkiri orílẹ̀-èdè yìí ṣe wípé ẹgbẹ́ ìjọ rọ́bìtọ̀ yẹn ìjọ League of Imam Alvas yẹn tí bàbá wa Mudiru Markaz tí wọ́n pẹ́ bàbá wọn lọ fọ́ọ̀mù rẹ̀ pẹ̀lú àwọn àáfàá yòókù pátápátá nílẹ̀ Yorùbá wọ́n ní kò sí ìlú kankan tí wọn ò ní aṣojú wọ́n ní gbogbo ìlú pátápátá nílẹ̀ Yorùbá ìlà aṣojú bẹ́ẹ̀ ni wọ́n ní wà ní ẹgbẹ́ rọ́bìtọ̀ yìí. àwọn ìwo tí wọ́n ní wọn ò pè mọ́ra àwọn ìwo ni wọ́n dẹ́yẹ sí tí wọn ò pè tí wọ́n bá dákọ̀ lóòbù wọn náà àáfàá lóòbù mẹ́ńbẹ́ Ìwó gangan tó ń sọ tọ wà bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà ní Ìwó wọ́n wà ní Ọ̀ṣun wọ́n wà ní Kwara wọ́n wà ní gbogbo bitrot tọ́jẹ́lẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà lógùn state wọ́n wà ní Lagos state wọ́n wà lọ́ṣun wọ́n wà lọ́yọ̀ọ́ wọ́n wà lẹ́kìtì gbogbo bẹ̀ tí wọ́n náà dẹ̀ ń fẹnu sọ. ẹ dákun torí Ọlọ́run ọba ká pàtàbò sí tìka ìtòkè tàbò sí gan kún. ìlú wo gangan ni rọ́bìtà yọ kalẹ̀ tí wọn ò pè. torí bàbá yìí téèyàn ọba kíyèsí àwọn tá a ka kéwú tí wọn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀lé ẹ dẹ̀ rí pé àwọn jàmáà àtẹjọ́ ń kí mọ́sálásí ìgànnà ìlú ìrónìborùn kò sẹ́ni ó lè dìde tó lè bá bàbá yìí sòtọ̀rọ̀ tí ó takò lórí mọ́mbà rí pé ìtẹ́ ń sọ irọ́ lẹ̀ ń pa irọ́ yín pọ̀ àfa irọ́ yín pọ̀ gbogbo tẹ́ ń tú jáde gbogbo ìgbà yìí ẹ mọ̀ rí àjọṣe ẹ kò sí lọ síwájú kan tí ó mú bẹ́sìn Islam kò sí lọ síwájú kan tí ó mú báwa mùsùlùmí kọjá wípé àwọn àjọ kan ń dìde wọ́n ń ṣiṣẹ́ ribiribi wọ́n ń ṣe iṣẹ́ takuntakun láti gbé kílẹ̀ Yorùbá dàgbà kágúnkè àgbà tọ́wá jẹ́ wípé ẹ̀yin kan wà dúró wípé àfi kẹ́ máa fẹnu sátá ṣé olọ́jọ́ ìrẹ̀wọ̀n ọ̀gbẹ́ ni tíwà rẹ̀ bá mọ́ ẹgbẹ́ tọ́mọ́ ò lè gba tó dọ̀tí tí wọ́n fẹ́ kó yé mufti ìlú wo nìyẹn ẹgbẹ́ tọ́mọ́ tó jẹ́ wípé tá a bá gbé yẹ̀wò pẹ̀lú àníyàn tẹ́ni wọ́n ti dá ẹgbẹ́ yìí kalẹ̀ látàyè ìjọ́un kí ẹnu ọmọ Yorùbá kó ṣọ̀kan ni ẹgbẹ́ yìí ò gbọdọ̀ pé méjì tó bá ti pé méjì ẹnu ọmọ Yorùbá ṣọ̀kan mọ́ nìyẹn that's major àníyàn tẹ́mi rò pé fi dá ẹgbẹ́ yẹn kalẹ̀ so that tí àwọn Haúsá bá dìde tẹ́ máa ń sọ̀rọ̀ nípa kankan ní ẹ̀sìn Islam wọ́n ní wọn ò ka ẹ̀yin Yorùbá àáfàá kún pé àáfàá nìyín tẹ́yìn náà dẹ́ mọ̀ wọ́n ní kò séyìí tó lè tò lẹ́yìn yín kírun nu gbogbo wọn wọ́n ní kò séyìí tó lè tò lẹ́yìn inú wọn ẹ̀ sì lè lọ́ọ̀lì Haúsá kó wá gbé yín síwájú àsìkò yìí dé ẹ̀ lè lọ wọ́ọ̀kì rẹ̀ pé kí wọ́n lè mọ̀ pé fẹ́ wà o kó gbé yín síwájú látẹ̀yìn wá ní kò ṣẹlẹ̀ rí kódà àwọn tọ́mọ̀ wọn dáadáa wọn ní kò lè ṣẹlẹ̀ tátáyé parẹ́ pé wọn ò lè ẹ́fà gbà kí Yorùbá lídì irun fún wọn bẹ̀ yẹn
ara wọn náà ní lídìrún. So gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń lọ lágbàáyé a wà rí wípé wọ́n ní wọn ò kẹ̀yìn àáfàá Yorùbá yìí kó gbẹ̀yìn ìmáàmù ẹni wọn ò kàyé sí rárá. Ìdí nìyẹn o nígbà tó dẹ̀ fà á ni wípé ẹnu tí wọ́n kò lọ́hùn-ún ẹtẹ́nìkan bá sọ àwọn gbà síra wọn lẹ́nu wọ́n fi sùtà jẹ olórí wọn gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ bí mi bá ṣe mistake wọ́n ní sùtà ló lórí wọn bẹ́ẹ̀. So gbogbo tí wọ́n bá ń fà tí wọ́n bá máa lọ tí wọ́n bá ń fàbọ̀ tí sùtà bá sọ pé báyìí ní ká ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n gbà fún tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí sì ń ṣẹlẹ̀ bọ̀ nílẹ̀ Yorùbá náà nìyẹn. Tẹ́yìn kan wá dúró nídùú wípé gbogbo tí wọ́n ń ṣe irọ́ wọn ń pa wọn ò èké wọn ń ṣe wọn ò pé gbogbo àwọn èèyàn ṣé wọ́n máa bẹ̀yìn nínú ilé ni ìjọ wà nílùú yín gangan tó yẹ kó jọyìn rọ́bítà wà nílùú yín ṣebí tìlú yín lọ jọyìn tó bá jọyìn tìlú yín látara rẹ̀ o ti jọyìn ti àwọn àgbà náà nìyẹn ṣebí ẹ̀ka náà nìyẹn àbọ̀ròpójú wa dúdú ni ń bẹ l'Ógbómọ̀ṣọ́ gbogbo ìlú wọn lọ́wọ́ rọ́bítọ̀ mo tẹ máa fi ń pariwo fún ayé pé ẹ̀yin tẹ́ bá ń wo fọ́nrán mi tẹ́jọ́ lórí rẹ̀ tẹ́jọ́ lálùbárí kéèyàn tẹ́ ti ń wo bọ̀ tipẹ́tipẹ́ tẹ́ ti subscribe àti kò tá subscribe lélẹ́yìí àwọn tá a dẹ̀ jọ lórí rẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ń bá a pàdé ẹ jẹ́ ká subscribe fídíò tá à ń wò yìí gangan ẹ jẹ́ ká wò sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún àárín tí wọ́n kọ SUBSRIB subscribe sí nísàlẹ̀ ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe SUBSRIBED yóò gbé di sẹ́yìn yóò àgbé aago kékeré kan sẹ́gbẹ̀ ẹ jẹ́ ká fọwọ́ ti aago yẹn yóò padà yóò di mẹ́ta yóò wá tó wá látòkè wá sẹ́lẹ̀ lọ́wọ́ tó fóònù yín àbíkọ́ jẹ́ lọ́wọ́ òsì ẹ fọwọ́ tẹ̀ tó wà lókè ẹ̀tẹ̀ kúnlẹ̀ dúdú tàbí funfun wọn kọ AWL sẹ́gbẹ̀rẹ̀ òun gangan ní kẹ̀tẹ̀ ẹ ti gbà tani lólobó ní notification nìyẹn ní kété tá a bá ti ń gbé fídíò jáde tá a ń gbé ṣọ́ọ̀tì jáde tá a wà lórí láìfù tí a ń kọ́mẹ̀ntì tí a ń reply to comment ẹ̀yin là kọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kọ́ máa retí ń ṣẹlẹ̀ lórí channel ó yá ẹ jẹ́ ká subscribe ní fi máa ń bẹ̀ wá tá a bá ti wá subscribe níta wo fídíò ẹ jẹ́ ká padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe sọ sẹ́yìn gbá àká tó nípa ṣe léyìí ẹ̀yin ẹ wá wò wọ́n lọ lẹ́yọ̀ kejì ẹ wò wọ́n lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ wá rí wípé atátó iyọ̀ dùn tẹ bá fẹ́ mọ tí ń lọ ń pẹ̀sìn Islam ńlẹ̀ Yorùbá tẹ fẹ́ mọ̀ nípa tí ń lọ ńlẹ̀ Yorùbá pátápátá ẹ̀yin ẹ wá wò lọ àṣírí àwọn kìnìún yóò máa tú sí yín lọ́wọ́ yóò mọ̀ wá tú sí yín lọ́wọ́ ẹ rí i pé awuyewuye lórí oyè lè mọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́ bàbá mufti Ìlàláyà Tẹ̀lẹ̀kù ti ń da gbogbo ẹrú bàbá mufti Ìlàláyà Tẹ̀lẹ̀kù ó ẹ̀sẹ̀ wá hàn sí wá ń sìn ní báyìí pé ní ti ń gbójúlé ó ti wá yí òǹkàdùkú báyìí tí máa fọ́ sọ̀yà pé kí wọ́n káwọn ọmọ bí ẹ ṣe ń yìnbọn kí wọ́n káwọn ọmọ bí ẹ ṣe ń ja kàràtì kí wọ́n káwọn ọmọ kí bí ẹ ṣe ń wẹ̀dò ṣe ń tọ́kànnù ẹ̀yin lẹ́ ń ròyìn pa ànábì lóhùn òfogun mọ́ kí gbogbo ẹ̀rọ kó túbà kó tù sẹ́ bó ṣe wà yìí kọ́mọ́ sógun kọ́mọ́ sí wàhálà kọ́mọ́ sí fìtínà ẹ̀yin lẹ́dẹ̀ ń pè tí ogun ẹ̀yin ẹ wòlú táwọn Islamic kọ́lẹ̀ táwọn mùsùlùmí wà ibo lọ́lọ́ làáfíà báyìí ṣé Syria lẹ́lọ́ lálàáfíà ni ṣé Afghanistan lẹ́lọ́ àlàáfíà ni ṣé Iran lẹ́lọ́ ní àlàáfíà ni àbí Iraki ẹ wo àárín yẹn Mẹ́kà tá a dẹ̀ ń pariwo àwọn Amẹ́ríkà wọn ní ń sọ Mẹ́kà àwọn náà ti mọrú tú tí àwọn alákatakítí ilé wa dánwò ń bẹ̀ yẹn wọn láwọn Amẹ́ríkà wọn gbé ilé lọ́wọ́ àti ta àtẹ̀bú àtòrò rẹ̀ wọn láwọn ni wọ́n ń sọ gbogbo ẹ̀ ẹ wò ó sì ni òfin máa jẹ́ ká gbọ́ aburú ń bẹ̀ yẹn bí kì bá ṣe bẹ́ẹ̀ ni mẹ́wọ̀ bá máa ṣẹṣẹlẹ̀ ń bẹ̀ yẹn náà ẹ dẹ̀ wo ọgọ́rùn èèyàn tí ń lọ Mẹ́kà táwọn oníṣẹ́ lábí bá jáwọ́ bẹ̀ ẹ̀wọ̀ èèyàn tí wọ́n pa ẹ̀wọ̀ àárín yẹn sì báyìí so ẹ jẹ́ ká jọ àgbéyẹ̀wò ẹ jẹ́ ká jọ jókòó ẹ jẹ́ ká ronú dáadáa àwa tá a jẹ́ Yorùbá ẹ jẹ́ ká ronú ṣé mufti ìlú Ìwó yìí ṣé ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ní ń wá ni àbí ń wọ́nà láti jọ̀gá láti da gbogbo àwọn àfáàrú láti dalẹ̀ Yorùbá rí pátápátá gan torí pé bàbá gbéyàn bàbá yìí ti gbowó ń bì kan dígẹrẹ ìlú Ìwó àṣírí ìlú Ìwó ti gbowó ń bì kan tẹ́bá gba bàbá àṣírí wọn ti gbọ́ owó iṣẹ́ owó wọn ń ṣe iṣẹ́ owó ẹni gbogbo wọn ó ti hàn gédégbé báyìí kò sínú pátẹ̀mọ́ tó ń pẹ́ ẹ̀sọ́ mọ́ iṣẹ́ owó gbogbo wọn ń ṣe ṣé àlùkùránì ńlá ni wọn ò mọ̀ ni sádìtì ńlá ni wọn ò mọ̀ ẹ wá wo ibi tí wọ́n ń yí gbogbo ọ̀rọ̀ sí ẹ wá tẹ̀lé mi ká lọ mo fẹ́ fi àwọn fọ́nrán kan hàn wá àwọn fídíò kan hàn wá mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ wá jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi wò ó ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi gbọ́rọ̀ ẹnu wọn ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu ẹ jẹ́ ká wo àníyàn tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn gangan jáde mẹ́wàá ń bẹ o tá a bá ní àyèsáfà kákan mọ tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́ gbogbo àwọn okò wọn náà wọ́n sì dá ogún lẹ̀ bí wọ́n bá bọ̀ yìí ìlà fi bẹ́ẹ̀ wulẹ̀ tí wọ́n alákatakítí ti pọ̀ láàrin àwọn àfáà ju gidi lọ alákatakítí inú wọn ti pọ̀ wọ́n sì gbójú lé nǹkan kan èmi ò ní fẹnu sọ o ibi fídíò yẹn lẹ́ti ráṣìírí rẹ̀ nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lé ànábì wà láyé tí wọ́n ní ànábì kúrò nílùú Mẹ́kà ipò lọ sílùú Mẹ̀dínà
ìgbà tó dèlù Mẹ̀dínà gangan ṣé mùsùlùmí nìkan ló bá Mẹ̀dínà ẹ ra sírí rẹ̀ níbi fídíò yìí ṣé mùsùlùmí nìkan ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló bá nílùú Mẹ̀dínà ẹ̀sìn mélòó ló bá ń bẹ oríṣiríṣi èdè mélòó ló bá ń bẹ ọ̀nà wo ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹni ọlẹ ẹni yìí ẹni ìgẹ̀ ọ̀nà wo lànábì rìn tí ànábì fi darapọ̀ máwọn yòókù tí ò fi síjà tí ò sí wàhálà tí ò sí fìtínà tí ò sógun tí ìjọba wa ń lọ lọ́tọ̀ tó ń kálukú ń dá tiẹ̀ ṣe tí ò sí pẹ́ nìkan yẹ nìkan jẹ ọ̀nà wo ni ànábì gbà sallallahu alaihi wasallam tí ànábì fi wà kún ó fi wà kún ẹ̀sìn nígbà òde Mẹ̀dínà àbí kó fi wà kún ṣé ẹ̀sìn lásán láì níwà lànábì gbé dání ẹ rà sí rẹ bí fídíò yìí ẹ rí àṣírí rẹ̀ mo fi ń sọ fún yín wípé mufti ìlú Ìwó tí wọn bá máa yọ̀yàn kó nú ẹ̀sìn ni ó yẹ kí wọ́n fún ní bí expulsion ni kí wọ́n lé kó nú ẹ̀sìn Islam yìí kò fi tẹ̀sìn Islam bí Gẹrẹwù ìlú Ìwó kò fi tẹ̀sìn Islam bàbá wa sí ìlú Ìwó kò fi tẹ̀sìn Islam wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ jantirẹ tó jẹ́ pé ìkan ògbé kan ni wọ́n bí òwú jango àwọn òdẹ ní lajú kalẹ̀ ká máa wò wọ́n ẹ̀ lè dógúnlẹ̀ ó ti yé oníkálukú àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtòníṣẹ̀ṣẹ̀ àtẹ̀ntì ọ̀lẹ́sìn ilẹ̀ Yorùbá pátápátá gbogbo wa lẹnu wa kò ó yé wa ẹ̀sìn lẹ́fí ń bojú àníyàn yín ọ̀dà mo wá fẹ́ kẹ́ ẹ wo fọ́nrán àáfàá kan tó ṣàlàyé nípa bá ànábì ṣe dé Mẹ̀dínà bá ànábì ṣe tẹ́ ìjọba kalẹ̀ ní Mẹ̀dínà bí wọ́n ṣe gbà fúnra wọn ṣé ẹ̀sìn ẹyọ kan lànábì bá ń bẹ̀ ṣé ẹ̀yà ẹyọ kan èdè ẹyọ kan lànábì bá ń bẹ̀ ẹ bá mi wo fídíò yẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo fi sọ pé fídíò tèmi ẹ̀ gbọ́dọ̀ fò ẹni ọba ẹ̀ ti lè fò síwájú kò wo fídíò kò lè ráṣìírí fídíò yìí rárá kò lè mọ̀túmọ̀ tá à ń sọ ẹ wo ni sísẹ̀ntẹ̀lé ni lẹ́ẹ̀fì rí òkodoro ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ́ fídíò ẹ̀kejì tẹ́ bá mi wò mo fẹ́ kẹ́ ẹ wo àníyàn mufti ìlú Ìwó dẹ́ mọ́ ẹ dì í mọ́wọ́ ẹ mọ́ gbàgbé ẹ rí pé mo sọ gbogbo gbà mufti ìlú Ìwó yẹn wọ́n tún gbà lọ́wọ́ ẹ dì í mọ́wọ́ sí dẹ́ mọ́sálásí tí ń ṣe lèmọ́mù yẹn wọ́n ó lè kú òun bẹ́ẹ̀ kò ní ṣe lèmọ́mù ń bẹ̀ mọ́ ẹ dì mọ́wọ́ sí dáadáa kò ní ṣe lèmọ́mù ń bẹ̀ mọ́ torí ìwà rẹ̀ yí ọjọ́ tàfà kọjọ́ tàfà gidi kò sì jọ tó lórí ẹ̀sìn kọjọ́ lèmọ́mù tó gbọdọ̀ mọ́ dúró mọ́bà rí mọ́ ṣe wá sí ìkó ògbé kan ni wọ́n bí òwú jàǹgo ọ̀rọ̀ tó wá sọ kalẹ̀ nípa rọ́bítọ̀ ọlọ́gbọ́n ló lè yé onímọ̀ ló lè mọ̀ àwọn olóye kò lè yáwọn òmùgọ̀ èèyàn bàbá yẹn ọgbọ́n tàwọn yìí kọjá bẹ́ẹ̀ ọgbọ́n tó wá gbọ́n ọgbọ́n àrékèrèkè ọgbọ́n ìjàmbá ọgbọ́n mọ̀dàlúrú ọgbọ́n kógun ọ̀sẹ̀lẹ̀ ọgbọ́n kó tújọ ọgbọ́n kó rẹ àwọn kan lẹ̀ kó bá sítá àwọn jẹ́ pátápátá kó wá fọ́ọ̀mù ara rẹ̀ kó fọ́ọ̀mù ẹgbẹ́ mi kó fi rẹ̀ lékè tí ń sáré nìyẹn mo á fẹ́ kẹ́ ẹ wo fídíò tiẹ̀ náà tẹ́ bá wo fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò ó ẹ wá wo àníyàn rẹ̀ jẹ́ ká kọ́mẹ́ǹtì lẹ́yìn ìgbà yẹn tún wá fún yín fídíò kan Lèmọ́mù ọjà gbó mo fẹ́ kẹ́ ẹ wo ìgbérọ̀ sílẹ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wo bí ṣe ń gbé ọ̀rọ̀ kankan tó láwọn kan pé Lèmọ́mù Ògbómọ̀ṣọ́ nímọ̀ o kò sẹ́ni tó nímọ̀ rẹ o kò sẹ́ni tó mọ kéwù rẹ o kódà wọ́n ní gbogbo sàtífíkẹ́tì ńlọ́gbà tán àwọn òkúkú jayàn wàláhì tàláhì àwọn ò jayàn àti pé kò gba gbogbo sàtífíkẹ́tì ṣùgbọ́n ọ̀nà wo ní ń gbà lo ìmọ̀ yìí ti ṣe wá sí rẹ̀ ọ̀nà wo ní ń gbà ṣe ń tú ìsìláàmù ni àbí pé ń ran ìsìláàmù lọ́wọ́ ṣé ń ran àwọn àáfàá lọ́wọ́ ni àbí ń bá àwọn àáfàá jẹ́ nǹkan ògbé kan bí òwú jàǹgo mo fẹ́ kẹ́ ẹ wo fídíò tiẹ̀ náà tẹ́ ẹ bá wá wò tí mo fẹ́ kẹ́ ẹ mọ ṣàkíyèsí ńbẹ̀ ni pé ẹ wo ìwà ọmọlúàbí lára ẹ wo ìwà rẹ̀ gangan sọ jọmọ́ tọmọlúàbí àbí kò jọmọ́ tọmọlúàbí ẹ tún wá wo ìwà rẹ̀ dáadáa ẹ wò ó gẹ́gẹ́ bí ọjọ́ orí rẹ̀ pẹ̀lú mọ̀tí ẹn kígbe yípo ní ẹ wò ó sáwọn àáfàá tó bá ńlẹ̀ tó tó ẹgbẹ́ bàbá rẹ̀ tí wọ́n ti bídèdè ẹgbẹ́ rẹ̀ lọ́mọ bí ọba ti abídèdè ẹgbẹ́ rẹ̀ tí wọ́n tó bàbá fún un nẹ́ẹ̀sì ìsìláàmù tí wọ́n tó bàbá fún un náà àáfàá tẹ́ pé ìmọ̀ wọn ò ṣe kó sẹ́gbẹ̀ẹ́ kò ṣe ta dànù ẹ wà ní ẹ̀sìn báyìí ẹ wá wo ìsọ̀rọ̀ sí rẹ̀ pẹ̀lú wọn ẹ wò wá sí rẹ̀ pẹ̀lú wọn dẹ́ ẹ wá gbé mufti ìlú wo ẹgbẹ́ yẹ̀ wò ẹgbẹ́ Lèmọ́mù ọjà gbóyè ẹgbẹ́ yẹ̀ wò ǹjẹ́ wọ́n wà ní ipò pé tí nǹkan bá ń dàrú láàrin ìlú àwọn eléyìí lè tún ṣe tí ẹ̀sìn Islam bá ń hó wìtìwìtì táwọn eléyìí jọ̀gá ń bẹ̀ ǹjẹ́ wọ́n nípa rere tí wọ́n lè kó ń bẹ̀ dẹ́ kílà níyàn wọn fúnlẹ̀ Yorùbá ṣé wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá tòrò ni àbí kílẹ̀ Yorùbá mọ̀ dàrú ṣé wọ́n fẹ́ àlàáfíà fáwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tá a jẹ́ kìrìsìtẹ́nì àtàwọn tá a jẹ́ oníṣẹ̀kọ́ àwọn tí ò lẹ́sìn lórílẹ̀‐èdè yìí ilẹ̀ Yorùbá ṣé wọ́n fẹ́ àlàáfíà fún wa àbí wọn ò fẹ́ ẹ wá tẹ̀lé mi ká lọ
ẹ wá wà ní fídíò ilé ẹ̀kọ́ kọ́mi ìfẹ́ ká fò ẹni ọba ẹ ti lè fò wàláhì tàláì kò lè mọ̀ tó mọ fídíò yìí ọkàn wò ó lásán ni ó yá ẹ tẹ̀lé mi ká lọ. torí wọn mímí náà máa rẹ nìkan tí ń da orí social media tó ń dá sí ọ̀rọ̀ ilẹ̀ káàró òjìrì wọ́n mú mọ̀dàrú tájámà máa ń bú wọ́n mú àwọn èèyàn oríṣìíṣìí báwọn tó gbogbo ẹni tẹ́ ìjọ máa ń wò wá papọ̀ àìjọ ṣe nǹkan kan náà ẹ̀dẹ̀ sọ́ra mo dẹ̀ máa rọ́pọ̀lọpọ̀ yín ẹ má sọ wípé kí n kú òǹbẹ kí n má dà sọ́rọ̀ yẹn mọ́ tọ́pìkì tí ẹ̀rí tí mò ń dá sí yẹn kò sí fi ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá èyí tẹ́ máa rò bí bóyá ká má dà sí àwa ní ń tá ń ṣe tá ń bá lọ tí ó sì sí ẹnì kẹta tí ó dàgbò a máa ń tá ń ṣe àwa bẹ́ẹ̀ díẹ̀ ajókòó jì bá a ṣe rí sí bá a ṣe mà sí kò sọ pé ká má dà sí so ẹni tó bá farabalẹ̀ yóò máa tó dé tààfi dá sí bóyá ẹ̀yin kan wòye pé màdàrú yóò pín ìsìláàmù lẹ̀ Yorùbá kí ni yóò pín màdàrú ò ní kankan tí ó ṣe orí àti gbogbo tó bá wà pẹ̀lú ẹ̀ ó ní kankan tí ó ṣe pẹ̀lú àdánwò Yorùbá àdánwò ń bẹ fún Yorùbá mùsùlùmí kí ẹjẹ́ nìtò lọ́kọ̀ pé gbogbo ẹgbẹ́ èyí tí wọ́n dá gbogbo ẹ̀rọ fọ́pọ̀ àwọn òní kankan tí wọ́n ṣe kí ló dé pílà mẹ́fà olóògbé Yorùbá ró pílà mẹ́fà ló gbé Yorùbá ró ẹyọ kan wá ní pọ́blẹ̀mù mẹ́ pọ́blẹ̀mù tẹyọ kan yẹn ní wípé àwọn kan ń fi igi gún pílà kan inú mẹ́fà wọ́n ń fi igi gún wọ́n ń pariwo pé àwọn ògbó pílà ní àbúrò tí ẹ̀ pariwo àwọn tí ó rí wọn ló ń sẹ́fẹ́ ògbó pílà pílà mẹ́fà ló di Islam Yorùbá mú àwọn kan wọ́n fi igi bọ́sẹ̀ ń fi igi ẹgbó pílà yẹn ó èpẹ̀ kéèkéèké yìnrin igi táà náà mú lọ́nà ìsìnkiri ó yìnrin wọ́n ò tí ẹ̀ tí ìka irin wọ́n ìka irin gbogbo tí ó ń kó èpẹ̀ tí ń bẹ léèyàn máa kàn lára pílà ẹ̀gbọ́n mi ó tó ka irin bàbá bá wà ní wípé àti ẹni tí ń fi igi gún pílà ẹyọkàn péré nínú mẹ́fà àtàwọn tí wọ́n ń pariwo mọ́ra wọn pé àà ẹsẹ̀ lè máa gbogbo wọn ọjọ́ mọ́ nǹkan kan nípa pílà márùn tó kù wọn ò sì wó bẹ̀ tẹ́nìká bá wá dé tó bá wá ní lóòótọ́ èmi náà pariwo mọ́ bẹ́ẹ̀ ṣe ń pariwo mọ́ ṣùgbọ́n kan tí a balẹ̀ nígbàtí wọ́n bá fi nígbàtí bá yẹ́ yóò sù torí kì í kan irin gan kódà kó tẹ̀ wá débi irin yóò ṣẹ̀ṣẹ̀ lọ wá nǹkan mi tí ó lò ní tí ó fi ó bá tẹ̀ wá tó rí nǹkan mi gan tán pípìlẹ̀ ọ̀kan bá wó ẹ̀gbọ́n mi lè fẹ́ kókò sí pọ̀síbù ọ̀pọ̀síbù lọ́jọ́ kíákíá èyí ṣe tí ó wò lówó lọ́hùn ìjọ ń fòrò ara rẹ̀ nígbà ọ̀bá yóò ṣe kéde torí tó bá kan irin yóò padà rí pé àṣẹ tó ń lò yóò bá nǹkan jẹ́ lòtọ́ ṣùgbọ́n pé àkànní ọba jẹ́ ilé òní ṣe kéde kò lè wó Islam ní ilé nǹkan wó rárá ìwọ̀n tí Islam ọba ní wó àwọn nǹkan mẹ́fà kan bẹ tá a gbọ́dọ̀ dáàbò àwọn nǹkan mẹ́fà kan bẹ tá a gbọ́dọ̀ kéde tá a gbọ́dọ̀ dáàbò àwa wá rí mẹ́fẹ̀ẹ̀fà yẹn dáadáa adẹ̀rọ̀mú sí torí gbogbo àwọn mùsùlùmí wọ́n ò tí ẹ̀rí ju ẹyọ kan péré lọ ẹyọ kan péré ni ìjà tá ń já àjú ní ìṣèjà àwọn aláàfáà rẹ̀ lórí gbogbo ẹ̀tọ́ afẹ́ sọ yóò ní àwọn aláàfáà ní dankan ọgbà bí àwọn aláàfáà pàtàkì o tẹ́lẹ̀kẹ́ bá mú tí bá ń sọ̀sọ̀kúsàn lérí àyẹ kọ́mọ̀ bá nǹkan jẹ́ ẹ̀yà àdálákẹ́ o
tí ẹ gbọ́ mi ẹ̀yà pariwo mọ́ ṣùgbọ́n bó ṣe lè pọ̀ pariwo tó kò lè ba ìsìlámù jẹ́ ayẹyẹ ni tí ó tẹ̀lé tiẹ̀ o ṣùgbọ́n tó ju àfáà lọ nínú tó mùsùlùmí lẹ Yorùbá ní èdè tí ó fi stand gẹ́gẹ́ bí mùsùlùmí lóòótọ́ bọ́ọ̀lù sí fẹ́ àtìbánà bí ṣe fẹ́ ọ̀bẹ nù márùn táwọn mùsùlùmí wò. tí ẹ bá ń pariwo lọ́tọ̀ wa mẹ́wàá bẹ́ẹ̀ lọ́tọ̀ wọn ṣe ní conference gbà oríṣiríṣi tẹ́lẹ̀ ẹ̀ lé ìrẹ́jọ máa bá láìpẹ́. àmọ́ mọ̀sáṣẹ́ láyé ẹ̀ lè rí ẹkọ́jọ ẹ̀ lè rí láì tí wọn. ohun tí Ọlọ́run ọba àlekè ọlá fi máa kó wọn jọ tí sì máa fi unite wọn ìjọba ni. sóti wọn bá jẹ ẹgbẹ́ pọ̀ ẹ̀ lè unite wọn dáadáa dáadáa unite wọn ìjọba ni ẹránṣẹ́ ìṣe ni ó sọ fún àpọ́yá ọ̀rọ̀ tẹ́ bá ti gbé jáde ẹjọ́ kọ́sọ̀ kọ́dẹ̀ ọkùn agbọ́dọ̀ pọ̀kẹ́rẹ̀ kọ́sọ̀rọ̀ àbí kò tí yẹn gbogbo ní kí ni lágbàáyé àwọn àfá ìdáṣe abẹ́ ìjọba wọn máa wà ìjọba yẹn ló máa wá sanwó oṣù wọn ní ọ̀rọ̀ wọn ṣẹ́ ní ọ̀tọ̀jú wọn tẹ́ bá ti ń sanwó tó ń tọ́jú wọn tẹ́ ń pàwà wọn tó sì jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ wọn máa pọ̀ sí tó sì sàdáyẹ ríta àlàáfà àtàdé sáàfà àwọn àfáwọn ní ìjà wọn ní ẹ̀dá nǹkan rú tó bá ti àfẹ́ jà sáwọn ọmọkẹ́lẹ́ àparí ẹ̀ àbá aráàlú ẹni ọlọ́gbà àti kówọjọ náà tó pàwà àwọn yẹn òun náà lọ́mà síkiri ṣùgbọ́n mùsùlùmí Yorùbá nígbà tí ò rí ìjọba ìsìláàmù rí owó lè sọ̀rọ̀ nípa báwo ni ìjọba ìsìláàmù wọ́n sọ̀rọ̀ nípa àwọn àfáà tẹ́ ń da ààyè wọn rú tí a ń pè àwọn àfáà nítorí ẹ̀ òun náà nílé màmú náà fi jẹ́lì màmú tó wá sọ pé ìmọ̀ òun ló bí ìmáàmù òun ló bí mùdírù òun ló bí ustaazu òun ló bí mufti òun ló ìmọ̀ ṣùgbọ́n ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ọlọ́kọ̀ àwọn àfọ́ọ̀mọ̀ láàrin ìjọba ni tíjọba bá tọ́jú wọn ní ipa wọn hàn bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ unite wọn ìjọba náà ní máa unite wọn that is reality wọ́n ò lè unite níbi tí ọba ti ìjọba wọ́n máa jàre lọ́dọ́ kálukú lórí pa ẹ̀ pé ọ̀sẹ̀ ní ọkọ̀ sọ̀rọ̀ ó gbà bá bá wà nígbà tó bá ti lè jẹ́ pé tó kálukú ń ká ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni ọkọ̀ tó sọ ẹnì kọ̀ọ̀kan dà fà kì í ṣe ààyè kan náà ti jọ di àfà yìí lọ di àfà wà láti Cairo yìí di àfà wà láti Nàìjíríà yìí di àfà wà láti Saudi yìí di àfà wà àwọn àfà kan bá kó jọ fi wọn mọ̀ sí kíni wọ́n yàtọ̀ sọ́ra wọn ẹ̀tọ́ wá lè unite wọn níbi kí bí tẹ́ bá rí kẹ́ẹ̀dé lágbàáyé ìjọba ni ó ní ọ̀sọ̀ pé tó fẹ́ mú rẹ̀ báwọn àbá bẹ́ẹ̀ ṣe rí o tẹ́ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa wọn ọ̀rọ̀ wọn ṣe ọkọ̀ o lórí ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáìlú inú ẹ̀sìn àwọn àbá wọn lè sọ ọ̀rọ̀ táàtì tí ó takura wọn ìjọba ló máa adjust ẹ̀ láàrin ọkọ̀ tó fẹ́ skin torí pé ìjọba òun ni alákòóso àwọn èèyàn kì í sáàfà ìmọ̀ àfà ni ó fi ṣàkóso ni tíjọba tó wá tí a fẹ́ lo ìmọ̀ àfà kò ní lo olùrù tó kálukú fi takora wọn o yóò ní wọ́n àjọsí rẹ̀ kílẹ̀ rí máa sọ àwọn èrè wọn tán wọ́n àjọsí wọ́n wà mú ìjọba yẹjú mẹ́ ìjọba wà lò látàyé báyé ni wọ́n ti máa ní ìdí authority o ọmọ èèyàn àdámà ẹ̀ ní o tẹ́ ẹ bá sọ tọ́pìkì kan fún báyìí tẹ́ ẹ bá ní kílà gbòye rẹ̀ mbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kálukú ó sì kiri kódà lójú ayé ànábì tẹ́ ẹ bá ya paṣára wọn ànábì wà sọ pọ̀dà èmi ní ìdájọ́ láàrin yìí torí ọwọ́ ànábì ni ọ̀rọ̀ Ọlọ́run wà ọwọ́ rẹ̀ náà sì làṣẹ wà ẹni àṣẹ wà ń bẹ lọ́wọ́ rẹ̀ ní òní oníjọba òun ló lè ẹwà máa sọ̀rọ̀ nípa àbá ti ń jà ó sì máa jà lọ́rùn lẹ́rọ àtẹ̀lé máa rọra wa káwọn bára wa sọ̀rọ̀ àdúgbò tí ó challenge wa táàbì dáalé táàbì ní jà mọ́ tó bá dé ọlọ́mọdé àríyùn ogun ni ó àdàlẹ̀ ẹnu wa láti àbọ̀ padà rí pé ariwo tá à ń pa ìkọ́ ni lọ́rọ̀ kan nínú kan márùn-ún tí mùsùlùmí òkè ronú sí náà ní gọ́ọ̀mẹ̀ntì ojú ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì ní politics sí lójú ọ̀nà sí ní gọ́ọ̀mẹ̀ntì ẹwà jókòó táwọn leader of imama na alpha a pillar nínú 6 pillars tí mùsùlùmí fi lè exist níbi táwà yìí tí ó fi lónìí àtọ́jọ́ wájú tí ó sì fi correct gbogbo mistake tó ti ṣe kíni tó ti lọ
nígbà tí àlùmọ̀ bá fẹ́ pé náà lọ́nà wà fún lọ́tọ́rìtì torí gbogbo tí bẹ́ẹ̀ náà Kùránì bá ṣe wà a lè lò àmọ́ àbíká mẹ́bẹ̀ à lè lò àfi ọ̀tá àbá tó rí kílé ọ̀tọ́rìtì ọlọ́ni ẹgbẹ́ owó olè à lè lò àtọ́lọ́ máa fún wa ọ̀pọ̀ ọ̀lọ́bá Islam ò kì í pé àfi pẹ̀lú ọ̀tọ́rìtì so ọ̀nà ọ̀tọ́rìtì wà ní politics níbi láì bọ́ ọba kó ọmọ ogun jọ pọ̀ fẹ́ gbàjọba ọkà pa ọrẹ ni ẹ lọ dìbò ní today wọn àwọn olóṣèlú làwọn ó ṣe politics bẹ̀rẹ̀ ká ṣe pé wọ́n wà ní authority ẹjọ́ bá dẹ̀ ṣe politics kò lè ní kíní o authority ẹjọ́ bá dẹ̀ ṣe ní authority Islam rí ò lè pé ẹnu ibi tó bá bàjẹ́ náà ni ó ṣe kíní ni ó fi mọ́. Number 2 àwọn mùsùlùmí tẹ́ wí ṣe àwọn àfáà àtẹ̀rí jẹ́ ń jà ọlọ́kọ̀ wọn kejì ẹ̀mọ́ owó ẹ̀bà ti rí gọ́ọ̀mẹ̀ntì owó ló tó kù ilé ẹ̀rí pàǹkà tẹ́ ń gbára wọn jà níṣẹ̀lẹ̀ ẹ̀rí kátà gbé mílíọ̀nù dé lábàlẹ̀ ọkọ̀ jàmọ́ làkàtí ìwọ̀gọ́rọ̀ jàmọ́ wọ́n láti gbé àwọn lọ́kọ̀ọ̀tù rẹ̀ mọ́wọ̀rí bó ṣe 500 million naira máa ra kọ́ọ̀tù yẹn pa wọ́n gba owó gbẹ̀nù wọ́n náà gba owó láyé ẹ̀gbọ́n jàmọ́ mo sì jàmọ́ olówó kan lọ́kàn dìde lọ́kàn náwó tó ọ̀nà owó ìpọ̀ millions of naira ló kó fún wa tẹ́ gbúrò wọn kó lẹ̀ ní gbúrò lórí social media wọn àná ìyá dáa wọn jàmọ́ ládùúgbà gbogbo àwọn afáàtẹ ẹ̀rí òun ìyìn tó jẹ́ tí wọ́n fi ń lè ní pé àká ń báàkì wọn fún àlọ́ tẹ́lá ní ẹnìkan tí ó ní owó gidi tó bá kó wọn ẹgbẹ́ tó ẹ bá bí ẹ má bínú mọ́ ẹ má bàá yíjà mọ́ ẹgbà àwọn kan gbé ẹgbà 500 million wàláì áyà tó wọ́n padà mú wa ni pé àtiwòlá wà àti ọ̀rọ̀ sọ wà ó lè àwọn gbogbo àwọn adájọ́ ń jà pátá tẹ́lẹ̀ wà ní 500 million bẹ̀ wá tó jókòó tí a lọ́rọ̀ ẹ̀dá àgbà mi ẹmọ́ jáàmọ́ gbogbo jẹ́ bá tí wá ní ìdí látò ní ìlọ mọ́tò lẹ́ní ìdí owó lẹ́ní ìdí and gbogbo ẹjẹ́ ìjà rẹ̀ tó 2 million ní owó sálárì yìí ní oṣooṣù yàtọ̀ sí 500 million ìjọ parí àbí ó parí owó lè parí ẹ̀ à nídìí authority gbà ẹ̀ torí òsì wà nínú nǹkan tẹ́ fi ń jà èyí tí ẹ wáyé mọ́ wọ́n rí sí source of income ó lé wọ́n source of income tó wọ́n ní ipò táwọn wà wọ́n ń jẹ kò ní ó ní jẹ́ fi ń jẹ wọ́n ní jẹ́kẹ́lò ní òwà bá wọn bẹ̀rẹ̀ wọ́n bàbá tí ó jókòó tí wọ́n ń bù wọn lówó tí ó sì rìn epe tí sì ń kárí wọ́n wá ní gbogbo àwọn ọmọ yín tó ti káyọ́ ẹ wá jọ ìwọ̀n ọmọ yín tó kàwé ẹ wá jọ ìwọ̀n wọ́n ní ohun tí ó ń bọ̀ wá ṣe in táwọn ń pín lọ́wọ́ ni wọ́n ṣe gẹ́lẹ́ tẹ́lẹ̀ lómi nítorí tí ò fẹ́ jẹ́ kí league of imam kó strong kò ní pé ẹnu bó ṣọ́ra wà yẹn owó tí ń pín bẹ̀ kárí ẹlòmí pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ lómi nítorí wò kò ní sọ́jáde òun tó wọ́n ní pé èmi náà sì ní àáfà láàrin wọn wọ́n gbà fún mi pé mi làáfà ṣùgbọ́n yóò bá pé gbogbo àwọn ọkọ̀ tí yóò tàkà tí àwọn ọmọ tó ti ní mọ̀tẹ́lá kó wá bẹ̀ ó gángan ọgbọ́dọ̀ sọ ọgbọ́dọ̀ gbọ́dọ̀ rọ wá sí yọba yàrí gbogbo àwọn fáwọn adúsù náà because àwọn tó ní dàkàtí tó ní ìmọ̀ lọ́wọ́ lọ́wọ́ ṣe àwọn asáráfí ni àwọn alùsù náà ni àwọn alùsù náà ẹ̀fẹ́ ẹ̀bẹ̀ bá ìgbéró tọ̀lẹ̀ nímọ̀ ẹni wọn ájó ẹgbẹ́ gbogbo àtàkùtà tẹ́ bá sọ tán tẹ́ parọ́ tán àwọn àfáwọn àgbà ni ó àdíde wọn a máa ṣàlàyé ẹ̀ táwọn àfáwọn bá ti ṣàlàyé báyìí knockout ni ẹ ti rí pé olódò ni màdàrú yìí ó tí àwọn àfáà tí wọ́n ń já àwọn ọmọ tẹ́lẹ̀ wọn àmì wọ́n tẹ̀ wọ́n wá jókòó ti àwọn níjókòó tẹ́pẹ̀ ní League of Imam and Alfas tẹ́pẹ̀ àfáà ti yàtọ̀ sáà máa nílẹ̀ Yorùbá sẹ́pẹ̀ tẹ́pẹ̀ ní Alfas àti wọ́n lọ bí súná ní League of Imam kọ́ àwọn tí yọ pé wọ́n lọ ṣe fún alágbára àti Kùránì náà wọ́n ń ka gbogbo àwọn ọmọ tó lọ Cairo gbogbo àwọn ọmọ tó lọ Saudi gbogbo àwọn ọmọ tó lọ Kuwait tí wọ́n ti dé tí wọ́n ti déhùn wọn ò gbọ́dọ̀ wà táwọn ń dèkò bí wọ́n wà àwọn ènìyàn wọ́n já àfáà mọ́ ṣe ìwá mi fi yé ṣòro ta ní bẹ̀yẹ̀ nù ṣùgbọ́n báwà tí mùsùlùmí nílé yẹ́ sí báwà àpá lásán o àwọn àpá gan mọ́ kàsí máa ṣẹlẹ̀ rẹ̀ lásán nù wọ́n ò ní kàkàṣẹ́ sí wá o ní ẹ̀kàṣẹ́ ń gbọ́ ní òkúta mùsùlùmí kankan wọ́n á ní in tí mùsùlùmí tí ọ̀rọ̀ rẹ̀ fi lè yàtọ̀ márùn-ún yòókù wọn ó fi kún ni làfà wọ́n wà fi wà láàyè tó yẹ kó sí kíni ìmáàmù ni o àbáàfà ni o tẹ̀báwọn ni wọ́n wí tàn gbọ́ ìmáàmù ọ̀sọ̀tì ẹ̀lú mi ń bà rí àbílẹ́yìn ìrún àbí àbáàsọ̀tì ẹ̀lú ìkéwù tàbí bọ́sọ̀ lórí mídíà hátàn báàfà àánà lè sọ tọ́pìkì àwọn méjèèjì pílà kanu mẹ́fà tí Yorùbá Muslim nídìí ni àbọ̀ pílà yẹn gẹ́gẹ́ dèdè reformation
ká kó àfáà gidi síbẹ̀ gómìnà àbá àbárúfù ìwádìí àdìsọ́rọ̀ nípa ẹ̀ tá a bá tó agbára márùn-ún rẹ̀ pọ̀ tá a bá fi agbára ẹyọ kan ṣe àléébù ni torí ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn ẹ̀kọ́ ni àtúntò kò sí di ẹ̀kọ́ tó láàrín àfáà ní ìsìn wọ́n bá ọmọ tí wọ́n ṣe ilẹ̀ kí ló dé pọ̀ wọ́n ìsáàfáà gidi ẹ̀ẹ̀mọ́ tó ń pè ní lẹ́tọ̀ ọ̀rọ̀ wọ́n sì hacked lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti gbàtẹ́ ìwò ti dé àti gbòmìnira ẹ̀yìn ni wọ́n ń ṣiṣẹ́ tọ̀ wọ́n ò ṣiṣẹ́ nípa tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyà tí ti ń bọ̀ kí ló dé víìwù wọn bàbá tó ti kú ni wọ́n ń lò àwọn bàbá wọn àdánwò táwọn sí rí àdánwò ìgbà tí colonization ṣẹ̀ṣẹ̀ dé colonization wọ́n ṣe ń fix everything wọ́n ṣe ń fix political something economical something educational policies ẹgbẹ́ mẹ́rin ló fi jẹ́ pé nígbà tí wọ́n fix ẹ̀ débì kan tó di pé à ń ka àdánwò ní ṣùkú àwọn bàbá wọn kọ́ lọ jàjà wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ dẹ ẹgbẹ́ mùsùlùmí lẹ̀ nínú ṣùkú ẹ̀tíkẹ́tì tí àwọn bàbá wọn gbogbo fí wọn ni pé ìgbà tí kí ó níyì tí mọ́mù náà ṣe kí ni tó níyì tí Islam ò sí ní kankan jùlé ilé àti mọ́sálásí lọ nígbàun ní lídọ̀ tó máa mú lábàbá wa tó dálẹ̀ ṣùgbọ́n ayé tá a wà ní ìsìn ó ti di ayé nǹkan márùn mi. Number one, politics ti dé kò sí politics tẹ́lẹ̀ ní league of máa mú sọ pé àwọn ọ̀dà sí politics tọ́lá bàbá tó lọ ọ̀dà sí ó ti ẹ̀bí league of máa mú ń dá sí rárá ṣùgbọ́n láyé tá a wà yìí politics ní ara náà ti fi gbèsè rí àwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ mùsùlùmí bíi tí àfáwọn nìyí àfikọ́ ló ṣèlú ó ṣe kí ni kó mí sí yóò ó recognize yóò ìjọba stéètì rẹ̀ ó gbà pọ̀ ń bẹ́ ṣe Yorùbá ẹyẹ agbára kìíní àkọ́kọ́ nù ẹ̀kejì tẹ́ẹ̀kì mùsùlùmí ronú sí náà ní economical power àwọn ọmọ wa ti ń ṣe bísínẹ́sì dà àwọn àríyá kójọ kí tí ẹni source of income táwọn àfá tó ní máa ìdẹ̀jẹ́ kújẹ mọ́ wọn àti ìrì solution rẹ̀ dẹ̀sùn kí lára àfá máa jẹ kí lè máa mọ̀ wọn máa jẹ ní Kánò àní Sókótó ilé ìgbìmọ̀ asòfin ti pàṣẹ ìwọlé kí gbogbo ìgbà mú jímà àtàwọn mọ́sálásí kan táwọn àgbà sálárì ilé ìgbìmọ̀ asòfin ti gbé wọlé ẹlẹ́kùn kí ló gbé wọlé politics àwọn ń bí a sì ń àṣẹ ìrànù lọ́wọ́ à ń jà láì yìí à ń jà láì ṣe kí ni láàrin torí sí aláìmọ̀kan ìjà rẹ̀ máa burú jù yóò pẹ̀lẹ́ ní ìjà yóò rẹ̀ kó ìjà ló ti jà ní kò sọ pé àwọn ibú ìjà sí ń bẹ́lẹ̀ ẹ̀ kí ìrọ̀lọ́ ló sí ẹmọ́ gbàgbé ẹlẹ́gẹ̀ẹ́jì mọ́ sọ yóò economical power àti òrùnà ṣe ìyẹn pé almalu alislami ìgbèrò mùsùlùmí ó ti rówó ná tí ó gbé islam ní tí ó gbé lẹ́yìn ni o láti gbé islam ró o ìsìdíṣì mọ́ sọ́sọ̀ fi kọ́ fún mùsùlùmí ìsìn ní sọ́sọ̀ fi kọ́ before kéèdè tó dé ìsẹ̀ bí nílá ẹ̀yà 1 naira 2 naira 2 naira táwọn máa ń gbàjọ sọ́sọ̀ fún kọ́ mọ́ àdì sínú wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Islamic economy, Islamic finance. I understand it. Dídí àti sọ̀rọ̀ èyí tó súnmọ́ jù ó náà ni pé àwọn tí wọ́n jẹ́ lówó wa wọ́n mọ bí táwọn máa yọ sàkásí. A sì níbi kan tó nítumọ̀ táwọn yọ sàkásí bí bá ti sọ̀rọ̀ ìyẹn ni láti control owó nínú Islam ọgbọ́dọ̀ mọ́ sí tí ó bá ti sówó àti màmá àtàfà èmi pílà kan àti politics tí ṣe authority ó di méjì tí àbàtí wá sówó méjèèjì wọn wò ogun kan mẹ́ta dé àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ nípa bóò láti máa rówó bí àbá sí òwò àlè ní authority tó dé táàbà ní authority isi àwọn àfóòdè yọ wọ́n sì rí tó lọ́dọ̀ ẹ̀lẹ́gẹ́ sí ẹ̀dẹ́wọ̀n mọ̀ sí lọ ẹlẹ́ẹ̀kẹrin nínú kàtà ní bùkátà sí o náà ni security torí àdánwò ti wà láti fi àìnífọ̀kànbalẹ̀ bá gbogbo nǹkan tó dáa tá bá fẹ́ ṣe láti bàjẹ́ ṣe ń gbọ́bá mi security ẹgbẹ́ sọ́nà méjì
general one tí gbogbo àjọ mọ̀. Ẹlẹ́ẹ̀kejì ó lé díẹ̀ iná ní láti fi mùsùlùmí lọ́kàn balẹ̀ níbi àwọn nǹkan kan tí ò jẹ mọ́ pé à ń gbára di ìjà. Muslim right kò wà secure nílé ìgbìmọ̀ asòfin ní gbogbo ilẹ̀ káàró òjìrì, our right wà secure. Àwọn báńkì wọ́n ń ta díẹ̀ láti ń gbé Islamic bank bí bá ṣe sọ̀rọ̀ ẹ̀ mùsùlùmí ò tí ì mọ bí ó ṣe lu Islamic bank gan. Ìjẹ́pẹ̀ ní Islamic banking system tó wúlò fún anílẹ̀ Yorùbá bí bá ṣe sọ̀rọ̀ ẹ̀ wọ́n kàn ń pariwo rẹ̀ lásán ni. Ìyẹn pé àtàmín lil mal Islam ọ̀nà wo lágbẹ́ tó gbà sí kí owó tí mùsùlùmí lè ṣe tó ní bá ṣe sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọba ṣòwò ọ̀nà àràmù sì wà lẹ́jú ọ̀nà àlàálẹ̀. Ìkejì Islamic finance ò tí níyanjú níbi ìkódà kò tó àbọ̀yẹ̀ ọ̀dọ̀ ò yá wọn masses kò níyanjú òrìṣẹ́ tó fẹ́ dúró fún àmọ́ tó bá fẹ́ yá owó èlé òun lọ́rọ̀rùn ọ̀rọ̀rùn ní local ó tó rọrùn ní ti báńkì. Mùsùlùmí ní bùkátà sí security, physical security ó sì ní èdè non-physical kiri o security ìyẹn ni pé ibi tó pé freely láàmà ṣe àwọn nǹkan wa bẹ́ẹ̀ sì wọ́n ṣe fẹ́ ẹnìkan ò ní máa yà á jẹ àwọn kan terrorize wa ní school tó bá ti ń sọ̀rọ̀ tí wọn ò jẹ́ káwọn máa owó rí mú mi ọmọ tó bá fẹ́ sẹ̀sìn wọ́n lè bá ti èdè lọ́nà kan àbọ̀nà méjì táàsì rí já wọn gbé àwọn táyẹ wọ́n gbìjà wọn wọ́n ti sọ lórí ogun kan tí wọ́n kàálẹ̀ alálàáfà àrídẹ́rù wọn táwọn bá ní nìra ní skúl àbí lọ́dọ̀ ìjọba wọn ní sọ̀rọ̀ òṣèlú wọn lọ sí lásán láwọn sí àwọn ọ̀dà sọ́rọ̀ ẹ̀sìn àbí káàsìrò lówó tí ọba tọ́wọ́ bá kan pé ká náwó ló bá sábà àsábà máa ń bá débi kọ́ tàwọn náà náwó rẹ̀ ó àwà ní ẹ̀rí kò lè sí security. The best security, the best Islamic security lónìí ilẹ̀ káàró òjìrì Islamic security tó ní ìtumọ̀ àwọn náà mọ̀ bí ó wà sọ́kárí ìtọ́tẹ̀lé sẹ́mù pé bá ṣe sọ̀rọ̀ àti ìní àtàzír lè àtàlé al-Islam ìyẹn ni pé kákìpù Islamic education àbí Islamic institution for education ìdímọ̀ mẹ́rin ni wípé káàrí àwọn yunifásitì tó ní agbára gbé kalẹ̀ tó ẹgbẹ́ mùsùlùmí ní òní táà sì gbé kabité àwọn èèyàn ó ti ní ìdí ẹ̀ tí yóò sì rọrùn àti wọ̀ ẹ̀gbọ́n mi tí ó sì provide the need níbi gbogbo courses parapọ̀ tí ó wà ní yọ abala yìí máa nílẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ẹjẹ́ ìṣòro ọ̀kan fún yín gbogbo university táàkiri ó gbélẹ̀ wọ́n gbé lórí ẹ̀sẹ̀ ni ọ kọ́mọ́sì tó jáde tí ó bá di kiri yóò kò sì ní Islam orú tí a níbi owó ẹ̀dá náà wá jẹ́mù kọ́ bíbí ẹ̀ kágbé university lẹ́tọ̀ pé kọ́sì sí wọn kò sí onítọ̀hún tí ò ní láìpẹ́ láti wá jẹ́ rẹ̀ and at the same time ọmọ tó bá ní Islam wọ̀bẹ̀ Islam rí ọgá sí ètí ọba ní yóò ní èyí tó bá jẹ́ Christian tó bá débẹ̀ kò ní bá wọn bú Islam láìlẹ́ àwọn àjọ university tó pé àwọn normal thing ta nídìí yàmọ̀ láwọn research ta nídìí àtàwọn àgbékalẹ̀ ta nídìí torí gọ́ọ̀mẹ̀ntì nǹkan níwà tó pé gọ́ọ̀mẹ̀ntì máa nídìí tí ó mọ̀ ní káìsẹ̀ máa wá wà fà káàkiri ti dé wà lé sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì máa sọ fáwọn bá gbé lórí Islamic finance kí wọ́n wá àfà tí wọ́n lò bẹ́ẹ̀ káàrí university kẹfẹ́ gọ́ọ̀mẹ̀ntì pé tá a bá wá ní ìdí o tá a bá ti dé university gbogbo tí Islam ní èdè tí gọ́ọ̀mẹ̀ntì lè ní èdè wọ́n máa provide gbogbo rẹ̀ òbí ìwà ní èyí I need Islamic education both university research products again tábà máa gbé ọ̀rọ̀ kankan rẹ̀ tó fún ọ pé ọ̀gá ni wọ́n níbi kiri ìmọ̀ and then ìmọ̀ náà ọ̀dọ̀ jẹ̀ bẹ́ẹ̀sẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀sẹ̀ ni òkè ṣẹfẹ́ ayé lásán o ara wọn agbára márùn tálí wúmọ̀ ní ìdènà ìtọ́ àtẹ̀lẹ̀ iná ní mídíà pẹ̀lú ẹ̀ka méjèèjì ọ̀nà méjìlá wà pẹ́ mídíà sí mídíà ó ní kí wọ́n lè mọ
kọ́ mọ̀ wá jùmọ̀lá tàn pé àwa ìsìláàmù rí ó mọ̀ rí mídíà kan òun ni kí gbogbo ẹ̀tọ́ yọ mọ̀ kó lè mọ̀ tí ìwà mi rí mídíà kan ó dà gẹ́gbà tí ẹ bá ń sọ̀rọ̀ nípa ìjì bó ṣe yẹ kó ṣiṣẹ́ tó ìyẹn ni bó tó bá sọ̀rọ̀ káà náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń wúyì mídíà kan kí èèyàn rí ti gbogbo ẹtí ọmọ kò mọ̀ gẹ́dọ̀rọ̀ mi nígbà míì mídíà mi yọkàn máa sọ̀rọ̀ ní ìtọ́ ó ti ní agbègbè títí ṣe o ní rí ti àwọn èèyàn délẹ̀ ẹnu àwọn abala kan ní ọkàn máa ẹgẹ́rẹ̀ rẹ̀ mídíà táwọn sọ̀rọ̀ ni pé mídíà tó pé ọ máa pàṣẹ mẹ́sẹ̀jì dé ọ̀dọ̀ anybody èdè ń tọ́yẹ kó sì kíni o yé o la ní ìdílé àwọn mùsùlùmí ìyẹn ni wípé ẹni tó yẹ kọ́ mọ̀ nípa Islam kọ́ mọ̀ nípa ẹni tí ó sì mọ̀ nípa Islam tó wá bọ́ sórí mídíà ká lè correct ẹ̀ ká lè dá àwọn ohun tó fi gbógun ti Islam ká dá dúró èyí tó ti fi dàrú báwo èrò ojú kásíkèrè kásàdá yarí ẹ̀ ká má ní agbára kí wọ́n máa yọ́ só lórí mídíà wọ́n yọ́ sọ̀rọ̀ ní o ká sì máa fún alẹ́ sí náà kọ́ á mọ̀ sí ẹnìkan ní mùsùlùmí tí ò ní gbọ́ tó yẹ kó síkèrè tó yẹ kọ́ gbọ́ méjèèjì lè jọra wọn ṣùgbọ́n assignment wọn plan àti activities ní ọjọ́ kó síkèrè wọ́n yàtọ̀ síra wọn gbogbo àwọn kata ní ìdèrè kìí ṣe ìmáàmù nìkan kìí ṣe league of imam nìkan league of imam nìkan jókòó olóòrùn òun darí àwọn mùsùlùmí kò yá darí àmọ́ bí ó wà kí ló dé àwọn lọ́yẹ̀ ẹ̀ kó wọn mọ́ra gbogbo àwọn àfáà tó ọmọ kí ó jù yín lọ gbogbo ẹ̀jẹ̀ jókòó bí tẹ̀ jókòó àwọn tó ọmọ kí ó jù yín lọ ẹ̀ kó wọn mọ́ra ẹwà lẹ́yìn ìdarí wa níbi ìmọ̀ ẹ̀darí wa níbi ìmáàmù mọ́sálásí ẹ̀darí wa àwọn ìmáàmù mọ́sálásí kí wọ́n máa pọ̀ sí ẹ̀kẹ́ mọ́ rísàbí àwọn ọ̀bẹ̀ ń gbà ẹ̀kẹ́ pẹ̀kárí ọ̀dọ̀ wọn wọ́n àwọn tẹ́ ń gbà yìí ya bọ́ sọ́dọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀kẹ́ ìfàmára ẹ́ńjìnì tẹ́ ẹ̀kẹ́ lò ẹ̀wà ní ìmáàmù ààfin ẹ̀ṣọ́ di ìmáàmù Ògbómọ̀ṣọ́ tán bá bí dáa orí nígbà ni mo ti sọ yìí ó pe ara rẹ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ à ń sọ lọ́wọ́ ni ìwọ àbá tó sì pè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó tún wí dáadáa kọ́ wá sọ pé òní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Central Mosque wallahi ọ̀ fojú balẹ̀ ẹjọ́ èmi gẹ́gẹ́ ló gbọ́ lórí ẹjọ́ wọn àbí ọdá kó wí bẹ́ẹ̀ nítorí ilé wíwẹ̀ ní kọ́ máa sọ lẹ́nu ẹ̀báhùn ẹni tó bá ti wá mú wa ọba nǹkan wọn àbí dáa ó pè é tó mú wà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀tà kò fìn àkọ́ni kéèsì wà ní kóòtù ìjẹ́pọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun náà ní ìmáàmù ti kírun ní Central Mosque kíkiri Ògbómọ̀ṣọ́ ìmáàmù wa ní kírun Central Mosque Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìmáàmù tí wọ́n mú lọ ọbẹ̀ wọn àbí dáa kó débẹ̀ tí ó pàtàkì sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní òfin bẹ́ẹ̀ bá ṣe irú ẹ̀ ó ní ìyàtọ̀ máa fi jẹ irú ẹ̀ bẹ́ẹ̀ lóòfin àwọn à ń sọ dé sí pé sọ bẹ́ẹ̀ ìwọ́n tó ń pè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n rẹ̀ pẹ̀lú ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó wá ṣàdáyẹrí rẹ̀ dédé tá a lè pìrìsẹ́ǹtì adájọ́ ṣàdáyẹrí rẹ̀ dáadáa pé wọ́n ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Central Mosque Ògbómọ̀ṣọ́ ìgbà yẹn gẹ́gẹ́ ló tó wọ́gà o ọ̀gá rẹ̀ tó ń lò yọ wọ́gà o ìwọ náà ó ṣe kéde ọwọ́gà o ẹrú ẹgbọ́n ẹsẹ̀ tí ọ̀rọ̀ àwọn èyí gbà ní kẹ́kẹ́ máa wù wọ́n rẹ̀ ẹ̀kọ́ máa ba ìsìláàmù ajẹ́ ni orú Dr. Yunus Tọ́láhàt iyì Ògbómọ̀ṣọ́ iyì gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ máa wọ ẹnu sí láà àti ní league of imam mi league of imam and alfa Edo and Delta registered àti ní ìmí Lagos abaratọ́ pọ̀ ń bẹ́ ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ yìí Ògbómọ̀ṣọ́ Ìwó àtàwọn ìlú mi tó pàtàkì àmọ́ èèyàn ẹ̀ka kan òtútù ìdípílà kàgẹ́ ẹ̀ka kan nù mẹ́fà táwọn gbé bọ́ọ̀lù láti wá sáàfù mùsùlùmí lẹ́yìn Yorùbá àwọn olóògbé tẹ́lẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ wọn síbẹ̀ kọ́nà náà láti máa dáa lò ìgbọ́n gbà tí márùn yòókù bá jáde ẹ padà rí pé gbólóhùn ariwo tí ń sọ nílẹ̀ Yorùbá yìí ó yẹ kẹ́ fi sẹ́gbẹ̀ kan kẹjọ wọn máa gbó lásán tọ́lẹ́ ẹ máa gbọ́ àwọn ariwo míì lẹ́ka politics ẹ gbọ́ ariwo míì lẹ́ka Islamic economy ẹ gbọ́ ariwo míì lẹ́ka àtọ́jẹmọ́ human rights mùsùlùmí àgbéjáde nẹ́tíwọ́ọ̀kì ni ìṣẹ́gbẹ́ iṣẹ́ ni ọlọ́wọ́ rẹ̀ fún àṣẹ ìyẹn lájókòó mọ̀támọ́rù rẹ̀ ní December Thursday tó wà lẹ́yìn 23 ìmọ̀dé tiẹ̀ dára àpògbà àwọn àfa àwọn èèyàn àwọn ọ̀jọ̀gbọ́n àpè wọn iṣẹ́ tó kún ní ẹjẹ́ àṣẹ ẹmọ́jẹ́ àṣìṣe ọlọ́wọ́ kan subhana rabbika wọ́n bí sátìmọ̀sí. tí ń rúfin tí ń kún àwọn arúfin lọ́mọ láàlè rírú ẹ̀ ìyàwó ànábì náà àbòtíjà ànábì ọlọ́run tó ṣe ọ̀yà pé ìyàwó rẹ̀ náà ní ọ̀tàkùn ọmọ tó bí gan ká ní àánú gan sọ ìyá pọ̀ ọmọ tó èèyàn fi pọ̀rípọ̀rí ara ẹ̀ bí
tó fi nǹkan àṣálẹ́ rẹ̀ bí tí èsì sọ máa lè tó ń lọ yọ yàyàkuyà ọlọ́run fọmọ ń dára burú nù bẹ́ẹ̀ ni máa wà láwọn àwùjọ ńláńlá ẹ̀rọ mẹ́mí dáwà rẹ̀ dáadáa tán bàbá ń gbé kalẹ̀ yọkà kogi gbogbo ẹ̀ àní òwúlò ó lè mú mọ́dé àbí tiẹ̀ tí ó yẹn tiẹ̀ láàyò ọyọ máa lè nù dáwà nù eléyìí ọkà wa ṣùgbọ́n bí tá à ń lọ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ fojú wò ẹ̀yin ọmọ ìyá mi àyèsè olódì ara wa mo fi ààyè àlùbáríkà tí mo wá gan mi búra sí mo nífẹ̀ẹ́ gbogbo àfáà púpọ̀ tọ́ọ̀ bá ti ká láfa kìtàbù wa sunna nǹkan ẹyọ kan tẹ́mi ẹ fi lè mẹ́jọ gbàtara wa nù kọ́ ọ takùtìrà ọlọ́run kó o wí dáná bí òwì kó o máa tú ọ̀rọ̀ ọlọ́run bó o ti fẹ́ nífẹ̀ẹ́ inú ààrẹ ń lè gba tiẹ̀ láéláéláé ń já kódà ń gbé ọ̀rọ̀ ọlọ́run jáde sí ọ tí ń sọ fún ọ pé n tó tún kò rí bẹ́ẹ̀. ṣé o ní nǹkan kan lẹ́mìí tó wá jẹ́ bàbá ní bó. ọ̀tọ̀ lọ́ máa lé bíbí ọ̀tọ̀ lọ́ máa lè wà ọ máa lè wà lẹ́nu tó fi mẹ́bí àbí dáadáa tí bàbá ẹ̀ fi ilẹ̀ tó sì lẹ́rìí kìtàbù wa sunna tí ń lọ ṣe nǹkan mi ọmọ àlè ni ọ́ ẹ bá pè ọlọ́mọ àlè ọmọ àlè ni ọ́ ẹ̀kọ́ tí wọ́n gẹ́ kọ́ sọ olùbáwọn ẹnìkan wí fún mi ọ láwọn ọmọ ìsìláwò dín nǹkan ń bẹ nínú àwọn tí ń rúfin tí ń kún àwọn arúfin lọ́mọ láàlè ríru ẹ̀ ìyàwó ànábì náà àbújá ànábì ọlọ́run tó ṣe ọyá pé ìyàwó rẹ̀ náà ni ó takò ọmọ tó bí gan káníánù gan sọ ya pọ́ ọmọ tó èèyàn fi pọ̀rípọ̀rí ara ẹ̀ bí tó fi nǹkan àṣálẹ́ rẹ̀ bí tí èsì sọ máa lè tó ń lọ yọ yàyàkuyà ọlọ́run fọmọ ń dára burú nù bẹ́ẹ̀ ni máa wà láwọn àwùjọ ńláńlá ẹ̀rọ mẹ́mí dáwà rẹ̀ dáadáa tán bàbá ń gbé kalẹ̀ yọkà kogi gbogbo ẹ̀ àní òwúlò ó lè mú mọ́dé àbí tiẹ̀ tí ó yẹn tiẹ̀ láàyò ọyọ máa lè nù dáwà nù eléyìí ọkà wa ṣùgbọ́n bí tá à ń lọ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ fojú wò ẹ̀yin ọmọ ìyá mi àyèsè olódì ara wa mo fi ààyè àlùbáríkà tí mo wá gan mi búra sí mo nífẹ̀ẹ́ gbogbo àfáà púpọ̀ tọ́ọ̀ bá ti ká láfa kìtàbù wa sunna nǹkan ẹyọ kan tẹ́mi ẹ fi lè mẹ́jọ gbàtara wa nù kọ́ ọ takùtìrà ọlọ́run kó o wí dáná bí òwì kó o máa tú ọ̀rọ̀ ọlọ́run bó o ti fẹ́ nífẹ̀ẹ́ inú ààrẹ ń lè gba tiẹ̀ láéláéláé ń já kódà ń gbé ọ̀rọ̀ ọlọ́run jáde sí ọ tí ń sọ fún ọ pé n tó tún kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ lọ́ máa lé bíbí ọ̀tọ̀ lọ́ máa lé. mo máa ń dúpẹ́ pé olódùmarè ṣe mí ní yorùbá ó ṣe mí ní ìran tó lọ́gbọ́n nú ó ṣe mí ní ìran tó lóye bẹ́ẹ̀ ni ó ṣe mí ní ìran tó ṣe wípé a máa ń ro òní a máa ń ro ọ̀la bí a bá wò dáadáa àwọn baba ńlá baba wa tó ṣe pé wọ́n ṣe ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni wọ́n ṣe ti kìrìsìtẹ́nì wọ́n lo foresight wọ́n lo ojú inú wọ́n sì júwe nǹkan tó dáa fún wọn ṣùgbọ́n àwa tòde òní bá a ṣe ń ṣe kìrìsìtẹ́nìtì tá a ṣe mùsùlùmí a lo ojú inú láti lo ojú inú wa sí mi nǹkan tó dára orí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lórí sífù ìmọ̀ Ògbómọ̀ṣọ́ ní àkókò kan mo sọ mo ní ọba ló ní mọ́sálásí tá ń pè ní Central Mosque Rabita àbí kí ni wọ́n ń pe ìjọ gbogbo àwọn líìgì ìmáàmù tí wọ́n ti kóra wọn jọ ní àti ọdún yìí láti sọ wípé òwe Yorùbá ló ní kádọ̀bálẹ̀ fáràrá kì í pé amọ̀gà bèlè ǹtẹ̀ kì í ṣe wípé àràrá ọba àlú ní kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ aáwọ̀ tí ń bẹ láàrin ìdílé yín ká sọ wípé ọba wa àná bàbá wa Ajagungbádé ìtàná àwọn ni wọ́n fi yín jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ tí àwọn ìgò kan sì dìde wípé àwọn ọ̀faramẹ́ni tí wọ́n fi jẹ́ ní àkókò náà wọ́n sì fa ọ̀rọ̀ náà títí tó fi di àsìkò bàbá wa Gandhi Ọláoyè Afọlábí. èmi ò lérò pé nǹkan méjì mẹ́jú wípé kí ẹ lọ sínú ilé yín kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí lọ ẹ lọ sínú ilé lọ yanjú ọ̀rọ̀ wọ́n ní bá a bá pẹ́ lórí mi èsì kéèsì àmọ́ ọba ní ń bẹ̀ èsì kéèsì ti ń dé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. mo máa ń dúpẹ́ pé Olódùmarè ṣe mí ní Yorùbá ó ṣe mí ní ìran tó lọ́gbọ́n nú ó ṣe mí ní ìran tó lóye bẹ́ẹ̀ ni ó ṣe mí ní ìran tó ṣe wípé a máa ń ro òní a máa ń ro ọ̀la bí a bá wò dáadáa àwọn baba ńlá baba wa tó ṣe pé wọ́n ṣe ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni wọ́n ṣe ti kìrìsìtẹ́nì wọ́n lo foresight wọ́n lo ojú inú wọ́n sì júwe nǹkan tó dáa fún wọn ṣùgbọ́n àwa tòde òní bá a ṣe ń ṣe kìrìsìtẹ́nìtì tá a ṣe mùsùlùmí a lo ojú inú láti lo ojú inú wa sí mi nǹkan tó dára orí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lórí sífù ìmọ̀ Ògbómọ̀ṣọ́ ní àkókò kan mo sọ mo ní ọba ló ní mọ́sálásí tá ń pè ní Central Mosque Rabita àbí kí ni wọ́n ń pe ìjọ gbogbo àwọn líìgì ìmáàmù tí wọ́n ti kóra wọn jọ
ní àti ọdún yìí láti sọ wípé òwe Yorùbá ló ní ká dọ̀bálẹ̀ fáràrá kìpẹ́ amọ̀gà bèlè ǹtẹ̀ kì í ṣe wípé àràrá ọba àlú ní kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ aáwọ̀ tí ń bẹ láàrin ìdílé yín ká sọ wípé ọba wa àná bàbá wa Ajagungbádé ìtàná àwọn ni wọ́n fi yín jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ tí àwọn ìgò kan sì dìde wípé àwọn ò fara mọ́ ẹni tí wọ́n fi jẹ́ ní àkókò náà wọ́n sì fa ọ̀rọ̀ náà títí tó fi di àsìkò bàbá wa Ghandi Ọláoyè Afọlábí. èmi ò lérò pé nǹkan méjì mẹ́jú wípé kí ẹ lọ sínú ilé yín kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí lọ ẹ lọ sínú ilé lọ yanjú ọ̀rọ̀ wọ́n ní bá a bá pẹ́ lórí mi èsì kéèsì àmọ́ ọba ní ń bẹ̀ èsì kéèsì ti ń dé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. QK bẹ́ẹ̀ bá bàbá wà náà bọ̀ sọ ẹ pààyàn bẹ́ẹ̀ nígbà tó lọ àtúbọ̀tán gbogbo ní òní dá. iná ìbílẹ̀ mọ̀mọ́ bí mẹ́yọ̀ dídì. ìjọba sọ fún ọmọ ẹ̀kọ́ àtọ́ni kúlí dé Allah awìdí Ar-Rahman ayyama tad'u wala wala asma'ul husna ọlọ́run ẹ pè mí ní Allah ẹ pè mí ní Ar-Rahman dédé bùkátà tẹ́ẹ̀fẹ́ gbọ́ ní ká ẹ wọlú orúkọ náà kẹ́ ẹ di ti ọlọ́run ẹ wá forúkọ náà wọ́n bá yẹ ti ọlá lẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọkọ̀ yá ìlú àtùpà yá ìlú gbogbo ọjọ́ ni wọ́n lù bàjẹ́ lùlù tí bẹ́lẹ̀ ìlú lù náà lọ́wọ́ lù lájọ́ lù lájà. iná ìbílẹ̀ mọ̀mọ́ bí mẹ́yọ̀ dídì wala yuti'uka bi shay'in tabibi wala yuti'uka bi shay'in tabibi. ọba òbí ẹgbẹ́ yìí lọ́wọ́ torí ọlọ́run ẹ mú lọ́wọ́ torí ọlọ́run èyí ọ̀nà lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lágbárin ara wọn náà ni ó wọ́n wá sọ pé nǹkan méjì làwọn mójútó ń tàwọn ẹ máa bá táwọn arìndín mójútó RMK QK pẹ̀lú ògbó ọlọ́wọ́n pààyè rẹ ni gbogbo ń tẹ́ ẹ bá kọ́jọ́ ń bẹ̀ ọlọ́wọ́n pààyè èyí jẹ́lẹ́jẹ́ láti kàmá àbí tẹ́ ẹ bá tún bá wáyé ẹ̀sìn tọ́lọ́wọ́ ọmọ sí ẹ̀sìn tọ́lọ́wọ́ ọmọ sí sallallahu alaihi wasallam ẹ̀yin wá gbé wá fún wa ẹ̀ ń pè fún ẹlẹ́sìn bọ́lá ń ṣe pàtí Haruna jẹ́ pàtí Fíráúnà jẹ́ pàtí Sẹ́tánì jẹ́ pàtí Bílámì jẹ́ látara ìgbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu bẹ́ẹ̀ lọ́ba àlejò ọlọ́pàá gbogbo oyin rẹ̀ bẹ́ẹ̀ ní jábọ̀ kankan. àmín. ẹ̀jẹ̀ wọ́n yẹ Yorùbá bẹ́ẹ̀ dàbí ẹ̀ máa dáwọn olórí ibú láwọn ṣe ni wọ́n láwọn ń wa láìsàn láìṣe mẹ́sìn ẹ̀ ń wa láìsàn irọ́ náà sì ni wọ́n ń pa o ẹ̀yin ẹ̀ lọ UCA ẹ̀dẹ́ bàbá láìsàn wà mẹ́ ẹ̀ lọ UCA sí nìbàdàn ẹ̀ lè lọ lóòtù Lagos State Hospital ká lọ́ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ gbọ́dọ̀ lọ àrò lábẹ́kúta ẹ̀ lè lọ àrò àbáwọ̀ aláàrò síbẹ̀ ẹ̀ lọ Federal Medical Center ní Ìdíyàbá lábẹ́kúta ẹ̀ lọ bẹ̀ ẹ̀ lọ àwọn jẹ́nà àtúntò káàkiri àwọn èèyàn sáré bẹ́ẹ̀ bá bàbá ẹni wọ aláàrẹ̀ lóòótọ́ aláàrẹ̀ ti wọ aláàrẹ̀ àwọn ọ̀yá àwọn olórí ìpín ìdáwọ̀ sì gbádùn wọn àwọn ìyá wọn. ẹni tí ò lè wo bàbá rẹ̀ tí ò lè wo bọ̀dá rẹ̀ kò lè wo àǹtí rẹ̀ ẹni tí ò lè dára ẹ̀ wò àkọ́kọ́ ntọ́lá wọn ń ṣe nu ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bẹ́ẹ̀ yọba ti dẹ́yìn àwọn kò tún tó sì mọ́ láyé àwọn àwò kan náà wọ́n ń jẹ ìlókò agbádá kejì pàrọ̀ lọ́dún àti mọ̀. àlè máa dákọ̀ wọn. alájà rí yín pẹ́ ẹ̀yà kọ́mọ́lá. ẹ̀mí fẹ́ dákọ̀ náà ni. dákọ̀. bàbá wa ìjogún ti wá tó wíkì ní kankan tí ń gbé òkè. bẹ́ẹ̀ bá wá yín dà gbogbo yín náà kà kọ̀ ni tọ́lá àmọ̀ yín o. àmọ̀ yín o. sọ pé ó wà nù yín àwọn tá a jọ lọ bí eke wà mọ̀ yín o. àmọ̀ àwọn tó jẹ́ senior wà bí eke wù nù yín o. àmọ̀ àwọn tó jẹ́ junior wà bí eke wù nù yín o. àkàkọ̀ yín kò bá yá di ẹ̀ka yé bàbá yé yín ọ̀dà ìrọ̀lẹ́ ń pa fáwọn èèyàn. bẹ́ẹ̀ yàrá ti gbá ìjọ ti yí ọmọ olówó ni a sì rí kan nù wọn arọ́mọ rẹ̀ tí ń bẹ̀sẹ̀ ẹ̀rì kọ́dà àárín ìdí òróró gun ọ̀kadà nù yín lẹ́yìn olóṣì olórí burúkú yìí. àwọn ọmọ aláfẹ́ kejì olè ọlọ́wọ́ sì tú àṣírí gbogbo yín bàtà wà máa má tẹkun. wà máa má tẹkun ìdámúrì mímíkàlì kọtí. ìtàlàwù ń ṣe lọ́wọ́ ní ìṣe nù. wà máa má tẹkun ìdámúrì mímíkàlì kọtí. وإذ قال تخفى على الناس تغلني وما ماتت عند امرئ من خليقة وما ماتت عند امرئ من خليقة RMQK yìí ẹ máa gbọ́. وإذ قال òun fara pamọ́. ó lé kẹ́lẹ́ kankan ọmọ mọ̀ kí ni ìṣe RMQ àwa sì rò pé mùsùlùmí bíi ti alẹ́. وما ماتت عند امرئ من خليقة. ọlọ́run wá ń tún wọn láṣìírí. ọlọ́run ń tún wọn láṣìírí. gbogbo ẹ̀yin tó kù náà á ti máa wá kàńtà lọ́ọ́ ti tún láṣìírí. àmọ́ pòfẹ́sọ̀ náà wọn. nígbà èèyàn bá kéwù tó di tó ló ti di pòfẹ́sọ̀ nígbà ọba jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ sẹ́wù tó jẹ́ àfáàgbà tó jẹ́ gbogbo ẹ̀ tó jẹ́ lórí ilé kéwù tó jẹ́ mùdírù ilé kéwù tó jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó wá ń ṣe RMQK lábẹ́lẹ̀ torí bá
báwọn tí wọ́n ń ṣe náà sọ báwọn kan bẹ́ẹ̀ náà wọn appearance and. wọ́n máa máa tẹ̀kọ́ ìdámùrì nínú kọ̀lí ìkọ̀tí wọ́n yí ní kọ́lá tẹ́lẹ̀kọ́ lọ́nà sì tó lónìí wọ́n yí ní kọ́lá tàkàfà lọ́nà sì tó lónìí. àwọn ẹlẹ́nu tó mẹ́ta ẹ̀ tíráàbù pọ̀ ẹ lọ múra ẹ dé ẹ tí ìjókòó tó kẹ́tọ́ náà Àbújá ẹ tó múra ájì báyìí lẹ́yìn. wọ́n máa máa tẹ̀kọ́ ìdámùrì nínú kọ̀lí ìkọ̀tí. àwọn ìbàdàn yóò sí ilé ẹ̀yẹ lẹ́yìn àwọn àjẹpẹ́ lọ bí lọ wípé àrùn kálá tí bàbá dé àwọn kéèkì wọ́n. wọ́n yí ní kọ́lá àwọn aṣèrè tútù. tàkàfà lọ́nà sì tó lónìí wọ́n yí ní kọ́lá tàkàfà lọ́nà sì tó lónìí. àbá gbogbo ẹ̀yin tó kù náà táṣìírí yé ò tí ì tú àṣírí gbogbo yóò padà tú. ẹ wo kan ilé kéwù kan tí mo gbọ́ ká ní mo ti fi ọ̀rọ̀ ọ̀rìn lẹ́nu ìbádá kọ́lé kéwù torí pé dáadáa nílé kéwù yẹn sí. ṣé bó ń jẹ ní oúnjẹ náà làwọn jẹ ní ẹ̀ka mọ́jọ dariwo lé ẹ̀ka mọ́jọ bá bẹ̀lẹ̀ fọmọ náà ti lọ bùtá nù lé ńlọ́fà. wọ́n máa máa tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tí. orílẹ̀ èdè àbájá náà sún náà yọ gbàládá. wà yí ní kọ̀ọ̀lá tàkàfà aláǹdà sì tún lánìí. àmọ́ àwọn ọlọ́wọ́ náà àyà kúmúlọ̀. ilé kéwù kan ká ní mo ti fi ọ̀rọ̀ ní ọ̀rìn lẹ́ni ìbádá kọ́lé kéwù yẹn. àyà kúmúlọ̀. ṣùgbọ́n ilé kéwù yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n ní méjì nínú àwọn àfa ilé kéwù mùdírù ilé kéwù discover pé mẹ́mbà RMQK ní àwọn àfa méjèèjì mùdírù bá sáàkì wọn. wọ́n ní mùdírù ṣe kíni o ọ sáàkì wọn ọlọ́run jẹ́ ọdún àbú mùdírù ilé kéwù yẹn. ìjọ tí n bá fi ọ̀rọ̀ yẹn lẹ̀ lódodo ń tà á kọ mùdírù yẹn láti dà á kọ lẹ́jọ́ torí pé ìta àgbọ̀ yẹn dà. wọ́n máa máa tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tí. gbogbo ẹni mùdírù ilé kéwù bá tá gbogbo àfa bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ń bẹ nínú ìwùjọ RMQK ẹ sáàkì wọn. wà yí ní kọ̀ọ̀lá tàkàfà aláǹdà sì tún lánìí. gbogbo àfa tó bá wà lé kéwù kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn lẹ́yìn mùdírù ilé kéwù àwa sáàkì wọn wọ́n bá yé àwọn ọmọ kéwù jẹ́ wọ́n sọ káwọn ọmọ ilé kéwù yẹn bá mọ̀ lọ́ọ̀mù àpáǹtẹ̀mú ni ká máa sìn. torí bẹ́ẹ̀ bọ́bá ìmùdírù ilé kéwù sẹ́mi lọ́wọ́ yín o ẹ sáàkì àwọn àbá RMQK o gbogbo ẹ̀yin jàmọ́ bẹ́ẹ̀ bá gbẹ̀yàn ní wàásì bẹ́ẹ̀ pé àwọn àbó ní wàásì ẹ bá wa ṣe wàásì ẹ bá wa ṣe wàásì ẹ bá wa ṣe wàásì bẹ́ẹ̀ bá ti gbọ́ pàápàá kan ọmọ ọ̀dọ́ RMQK ni a bá pè wọ́n wàásì lọ́wọ́ bàyẹ̀ yìí jẹ́. wọ́n máa máa tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tí. torí pé bẹ́ẹ̀ bá pè wọ́n wàásì wọn ò ní kẹ́kẹ́ sí Allah wọ́n sọ pé bẹ́ẹ̀ máa ṣe rọ́kọ̀ ya ìlú mọ́rọ́kọ̀tà ya ìlú báyìí ya ìlú àdìgbàjà ya ìlú gbogbo tí wọ́n sọ pé bẹ́ẹ̀ máa ṣe yẹn wọ́n pè ní kó lọ́dọ̀ Allah ṣé ara wọn dà sí fún yàn jẹun náà ni wọ́n wèrè sọ náà èlò ní ìsìn wọn kó rí ibú má padà lẹ́gí mọ́. wọ́n yí ní kọ́ọ̀lá tàkàfà ìlànà sì tún lánìí. ẹ̀yin jọ̀mọ́ kọ́nyà bẹ́ẹ̀ bá lọ́ọ̀dù àfa kan tí bá ti gé wú bàtà àmọ̀túmọ̀ ẹni káàkó òtú bẹ́ẹ̀ bá lọ́ọ̀dù àfa pé ẹ ṣàdúrà fún wa tó wá ní tó bá ní sàlọ́ bó bá kọ́ yín kí ní ká ẹgbẹ́ yín jọmọ́ ẹgbẹ́ o tó bá ní sọ̀rọ̀ tó wá ní àjíbú ẹ má sàmì má o àwọn ará abídé nu o ẹ wá ń sàdúrà lọ́lẹ́ ẹ̀kọ́ ó kàn ní àjíbú ẹ má sàmì má ẹ lé àfa àbóde ibi tó ti fẹ́ bá yé eyín jẹ́ nìyẹn ó fẹ́ kó sínú ságo ni ó fẹ́ tàbí síbi kan táyà fi ní gbọ́mọ́tà ìbí nílò àkàyè mọ́tà ìyá ọmọ ṣiṣẹ́ tó wọ́n mọ̀ jẹun lẹ́ẹ̀kan náà ni ó sọ pé àjíbú yàrá ọkọ̀ yá ìlú jákèsà yá ìlú jákèsà yá ìlú jáde gbogbo àwọn ọlọ́dà ọ̀dọ́ tí wọ́n wíwú sẹ́yìn gbogbo tó wùyàn orúkọ lọ́kọ́ o nítorí ẹbí báyé yín jẹ́tàjẹ́ bá ti ń tajà ṣọ́ọ̀bù ní ọ̀dọ́ ẹ̀ lẹ́ẹ̀mọ́ kówó lọ òun ọmọ ọdún ẹ̀yọ́ ọmọ jẹ ẹ̀yìn. ẹ̀yin máa ń ní ẹ̀gbọ́ gbogbo yín ẹ sọ pé àjíbú ẹ wí tó fi ní ìfẹ́ ká ẹ gbàgbé mi o ẹ tó wí ọlọ́jọ́ dàbò yìí bẹ́ẹ̀ bá ti gbọ́ náà fún àkọ́jà bá fọmọ̀sẹ́lẹ̀ kan náà pé àjíbú ẹ lé wèrè ni. wọ́n máa máa tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tí. ẹ bá ń gbé kámẹ́rà sọ́dọ̀ àwọn bàbá mi bá wí àjíbú. wọ́n yí ní kọ́ọ̀lá. ẹ̀yin máa ń sọ pé àjíbú ọlọ́jọ́ dàbò yìí gbogbo bí tó lọ́ọ̀kan ìdá wọ́n yí bá mi dájọ́ kọjú síra wọ́n sọ pé àjíbú ọlọ́jọ́ dàbò yìí gbogbo bí ẹ bá ti lọ bí wá sí kan àwọn ẹlẹ́ àwọn rẹ̀ àwọn eléyìí gbọ́n tiẹ̀ lọ́ọ̀dọ̀ àwọn eléyìí àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ di ẹsẹ̀ pé àjíbú ọlọ́jọ́ dàbò yìí bẹ́ẹ̀ bá wà ní wáàsí abẹ́ wà níbi ẹnu àsàlátù abẹ́ bàbá àfọwọ́sàdúrà ẹ̀ kàn gbọ́dọ̀ sọ pé àjíbú ẹlẹ́ẹ̀pẹ̀rẹ̀ àwọn olórí burúkú náà wà fún àdéhùn ọmọ ṣàjíbú ó lò sí inú wa nu àwọn ẹran tá a kọ́ máa èrò àwọn alájíbú
Hayyakumullah. arúgbó náà Ọlọ́jà rí ẹgbẹ́ sá. ní sọ̀kalẹ̀ ní ti ń sáyé ìjọba bàbá mi kiri ti lé bẹ́ẹ̀ kò sí lè gbèrè làwọn bí wọn gbádùn wọn pa ayé jẹ́ kọ́kọ́ bàbá mi kí á máa wọn yàn jẹ́ lókun èyí ọ̀nà bá wọn pàjẹ́ sọ ìdájọ́ tó ń ṣe musẹ̀yà ó lè kílẹ̀ ṣáà bàbá kọ. Àgbọ́yé bàbá. kẹ́rì gbogbo ẹni ẹgbẹ́ dáadáa ẹgbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ RMQK mushrik ni ṣẹ́gbẹ́ dáadáa mushrik ọ̀sẹ̀ bọ̀ pọ́nbélé ni ẹ o bẹ́ẹ̀ bá ń pè àwọn tí wọ́n ń bọ Yemọja ifásàn gbóògùn ní nǹkan kan bẹ́ẹ̀ ń pè wọ́n ní mushrik àwọn RMQK yìí náà mushrik kù làwọn náà. Bẹ́ẹ̀ni ìkan Sanjay ló pe spirit là ń kírun fún. ẹ o torí pé spirit ni wọ́n ń kírun fún àjọ̀nú ni wọ́n ń sìn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ṣàdúrà rọ́kọ̀ ya inú ni wọ́n máa pè wọ́n kì í pé Allah mushrik ni wọ́n tẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́ báwo tẹ́ ẹ ti kọ́kọ́ dúró ẹlẹ́ẹ̀kejì ẹ̀dẹ́ béèrè lọ́wọ́ yín kásọ̀ bá abẹ́ kírun ní ìsìn ẹ̀yin mọ́ mi bá ń gbé kiri sọ́dọ̀ wọn kí n bí wọn kásọ̀ bá ẹ̀dọ́ mọ́sálásí ìjímọ̀ nígbà wọn ni mọ́sálásí ìjímọ̀ babaláwo ni wọn bọ́ wájú kọ́sì àlá àgbà tẹ́lẹ̀ kírun lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ yà mọ́ Wọ́n ní rárá. kásọ̀ bá ẹ̀dọ́ babaláwo ni mọ́sálásí ìjímọ̀ ó wá sí àlá àgbà tẹ́lẹ̀ kírun lẹ́yìn ẹ̀ orí ni pé tẹ́lẹ̀ wọn RMQK àwọn ni babaláwo ti ń bẹ láàrin àwọn àfa Allah. àwọn ló ń sàn tó nù wa àwọn lọ́wọ́ bàtàlà nù wa àwọn lọ́wọ́ ya nù wa àwọn lọ́láyìlá nù wa ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn bẹ́ẹ̀ bá kírun lẹ́yìn wọn ẹ̀ ní o. Allah. Ó di méjì. ṣé di méjì Bẹ́ẹ̀ni bàbá. mo ti sọ dájọ́ méjì ìdájọ́ ẹlẹ́dẹ̀ẹ́ta ẹ máa gbọ́ àwọn RMQK bí wọ́n bá jáde láyé mùsùlùmí tó bá kírun sí wọn lára òní ìyọnu ọlọ́ Allah. báyìí kí babaláwo ọ̀tá ní ikú ní ìsìn ká kírun sí la bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ kírun sí kàṣàyà.